No wonder táyé fi ń bẹ̀rù rẹ o bàbá. No wonder táyé fi ń bẹ̀rù rẹ o bàbá. Ẹ tóbi, ẹ ga jù ayé lọ. Ẹ tóbi, ẹ ga jù ènìyàn lọ. No wonder táyé fi ń bẹ̀rù rẹ o bàbá. No wonder táyé fi ń bẹ̀rù rẹ o bàbá. No wonder táyé fi ń bẹ̀rù rẹ o bàbá. Ẹ tóbi, ẹ ga jù ayé lọ. Ẹ tóbi, ẹ ga jù ènìyàn lọ. No wonder táyé fi ń bẹ̀rù rẹ o bàbá. No wonder táyé fi ń bẹ̀rù rẹ o bàbá. No wonder táyé fi ń bẹ̀rù rẹ o bàbá. Ẹ tóbi, ẹ ga jù ayé lọ. Ẹ tóbi, ẹ ga jù ènìyàn lọ. No wonder táyé fi ń bẹ̀rù rẹ o bàbá. Ọlọ́run tóbi, Ọlọ́run tóbi, Ọlọ́run tóbi púpọ̀, Ọlọ́run tóbi, Ọlọ́run tóbi o, Ọlọ́run tóbi, Ọlọ́run tóbi púpọ̀, Ọlọ́run tóbi, Ọlọ́run tóbi, Ọlọ́run tóbi o, Ọlọ́run tóbi púpọ̀, Ọlọ́run tóbi, ara rẹ, Ọlọ́run ara, mo rọ́wọ́ rẹ nínú ayé mi, ara rẹ, Ọlọ́run ara, mo rọ́wọ́ rẹ nínú ayé mi, ara rẹ, Ọlọ́run ara, mo rọ́wọ́ rẹ nínú ayé mi. Bí mo bá ti kú, kò yí Ọlọ́run nípò padà, àìkú mi kò yí Ọlọ́run nípò padà, torí pé mo wà n ó yìn ọ́ o bàbá. Bí mo bá ti kú, kò yí Ọlọ́run nípò padà, àìkú mi kò yí Ọlọ́run nípò padà, torí pé mo wà yìn ọ́ o bàbá. Bí mo bá ti kú, kò yí Ọlọ́run nípò padà, àìkú mi kò yí Ọlọ́run nípò padà, torí pé mo wà n ó yìn ọ́ o bàbá. Omi ara mi ń dúpẹ́, ẹ̀jẹ̀ mi yìn ọ́ o bàbá. Omi ara mi ń dúpẹ́, ẹ̀jẹ̀ mi yìn ọ́ o bàbá. Tó dá mi sí dòní o, omi ara mi ń dúpẹ́. Omi ara mi ń dúpẹ́, ẹ̀jẹ̀ mi yìn ọ́ o bàbá. Omi ara mi ń dúpẹ́, ẹ̀jẹ̀ mi yìn ọ́ o bàbá. Tó dá mi sí dòní o, omi ara mi ń dúpẹ́. Pabambarì, ogun ti ṣẹ́, mo kálélúyà, sọ́ba ògo. Pabambarì, ogun ti ṣẹ́, mo kálélúyà, sọ́ba ògo. Agbẹjọ́rò mi, ó ti kọ̀wé ìdáláre. Agbẹjọ́rò mi, ó ti kọ̀wé ìdáláre. Ọ̀tá lójú ó tì, mo láyọ̀ nínú Olúwa. Ọ̀rọ̀ mi dayọ̀ nínú ìjọ Ìràpadà o. Agbẹjọ́rò mi, ó ti kọ̀wé ìdáláre. Agbẹjọ́rò mi, ó ti kọ̀wé ìdáláre. Ọ̀tá lójú ó tì, mo láyọ̀ nínú Olúwa. Ọ̀rọ̀ mi dayọ̀ nínú ìjọ Ìràpadà. Agbẹjọ́rò mi, ó ti kọ̀wé ìdáláre. Agbẹjọ́rò mi, ó ti kọ̀wé ìdáláre. Agbẹjọ́rò mi, ó ti kọ̀wé ìdáláre. Ọ̀tá lójú ó tì, mo láyọ̀ nínú Olúwa. Ọ̀rọ̀ mi dayọ̀ nínú ìjọ Ìràpadà. Agbẹjọ́rò mi, ó ti kọ̀wé ìdáláre. Agbẹjọ́rò mi, ó ti kọ̀wé ìdáláre. Agbẹjọ́rò mi, ó ti kọ̀wé ìdáláre. Ọ̀tá lójú ó tì, mo láyọ̀ nínú Olúwa. Ọ̀rọ̀ mi dayọ̀ nínú ìjọ Ìràpadà. Agbẹjọ́rò mi, ó ti kọ̀wé ìdáláre. Agbẹjọ́rò mi, ó ti kọ̀wé ìdáláre. Agbẹjọ́rò mi. Jésù Olúwa wa, ó gbóhùn ọpẹ́ sókè ní wákàtí ọ̀wọ̀ yìí. Olúwa, mo dúpẹ́ pọ̀ dá mi láre lórí ọ̀tá. Olúwa, mo dúpẹ́ pọ̀ ṣẹ́gun fún mi. Olúwa, mo dúpẹ́ ipò dá mi láre ní ìkóríta tí ọ̀tá ti ń dá mi lẹ́bi.
Olúwa mo yìn ọ́, ẹ jẹ́ á gbóhùn ọpẹ́ sókè, ẹ jẹ́ á kọ́kọ́ fi ọpẹ́ àti ìyìn ká fi kí ọba ògo káàbọ̀, ká fi ọba ògo káàbọ̀ sí orí ètò yìí. Bá a ti ń wọ orí ètò bẹ́ẹ̀ ni ká máa share ẹ̀, ká máa pe ẹlòmíì wọlé, ká dìjọ wá jẹ àǹfààní ti ọ̀sán yìí níbikíbi tẹ́ ti ń gbọ́ mi. Ibòmí ìlú mi wà ìrọ̀lẹ́ ni, ṣùgbọ́n ní ìlú tá a wà ń bì a ṣẹ̀ṣẹ̀ wo aago 12 ọ̀sán kọjá ìṣẹ́jú 5. ẹ jẹ́ á gbóhùn ọpẹ́ sókè. Olúwa mo yìn ọ́, aláàánú mi ó ṣé o, Elédùmarè ó ṣé o, ọba tí ò jẹ́ n kú kí n tó kú, ọba tí ò jẹ́ kí ọwọ́ ayé ó borí mi, ọba tí ò jẹ́ kí ọwọ́ òkùnkùn ó borí mi. Olúwa tó ń ṣẹ́gun fún mi, Olúwa tó dúró tì mí lójú ayé lójú ọ̀run. Kábíyèsí Olódùmarè, bàbá mo gbé ọ̀gá, oníṣẹ́ ìyanu ńlá, mo mọ̀ yìn ọ́, Ọlọ́run àánú o, mo gbé ọ̀gá lónìí. Olúwa ó ṣé, Olúwa ó ṣé. Gbèsè ọpẹ́ mi pọ̀ mi ò lè san tán, àmọ́ ó síbẹ̀síbẹ̀ n ó ṣe wọ́n tí mo lè ṣe. Bàbá aláàánú mi ẹ máa ṣe o bàbá. Gbèsè ọpẹ́ mi pọ̀ mi ò lè san tán, àmọ́ ó síbẹ̀síbẹ̀ n ó ṣe wọ́n tí mo lè ṣe. Bàbá aláàánú mi ẹ máa ṣe o bàbá. Mi tali adosi tali aba yikatundilina sikaba. Father, I thank you. Olúwa ṣé, aláàánú mi ó ṣé o, ọba tí ò jẹ́ ń ṣòfò dànù. Ọlọ́run mo máa gbé ọ̀gá, ọba tí ò jẹ́ káyé fi mí rẹ́rìn ẹlẹ́yà. Ẹ̀mí mímọ́ mo ṣé, ẹ̀mí mímọ́ ẹ ṣé o. Ẹ̀mí àwọn wòlíì, ẹ̀yin kúkú lágbára wa. Ẹ̀mí mímọ́ ẹ ṣé, ẹ̀mí mímọ́ mo dúpẹ́ o. Ẹ̀mí àwọn wòlíì, ẹ̀yin kúkú lágbára wa. Ẹ̀mí mímọ́ ẹ ṣé, ẹ̀mí mímọ́ mo dúpẹ́ o. Ẹ̀mí àwọn wòlíì, ẹ̀yin kúkú lágbára wa. Ẹ̀mí mímọ́ ẹ ṣé, ẹ̀mí mímọ́ mo dúpẹ́ o. Ẹ̀mí àwọn wòlíì, ẹ̀yin kúkú lágbára wa. Ẹ̀mí mímọ́ ẹ ṣé. Olúwa ṣé, Olúwa ṣé, ọba tó ń ṣẹ́gun fún mi tọ̀sán tòru, Ọlọ́run tó ń ṣẹ́gun fún mi lójú ayé lójú ọ̀run. Ọlọ́run ẹ̀mí mímọ́, mo gbé ọ̀gá, àjíǹde àti ìyè. Kábíyèsí, ọba tí kì í tijú ẹnìkankan kó tó ṣiṣẹ́ tiẹ̀. Mo gbé ọ̀gá Ọlọ́run àánú. Olúwa ṣé, bàbá mímọ́, Ọlọ́run àgbáyé, aṣíwájú ogun, alọ̀dẹ̀dẹ̀ ọ̀rọ̀, afúnimọ́sìrègún, aláàfin àjọbọ, onítẹ̀ àánú, oníbùgbé ògo, alágbádá iná, aláwọ̀tẹ́lẹ̀ oòrùn, ẹni àwòrí tí ń wò wá, olórí aríran, ọ̀gbágbántirigbá, ọ̀gbàgbàntirigbà, ọ̀gbàgbà tí ń gbẹ́lẹ́ṣẹ̀, ọba aláyé lọ́run, ọba lòkè nílẹ̀, ọba mànámòní, ọba mònímọ̀lá, awọ̀túnwò, ó ń bẹ lọ́tún, awòsìwò, ó wà lósì, awòwájú, ó lọ wájú rẹ̀ bí ogun, ọba tẹ́rẹ̀rẹ̀ káyé, ọ̀kúndẹ̀dẹ̀ tẹ́rùtẹ́rù, darídarí ayé, olùdarí ọ̀run, òrìkàngbéra ẹ̀ níjà, ó pàṣẹ fọ́jọ́, ọjọ́ yí bí ọwọ́ agogo, ó sọ̀run rọ̀ dẹ̀dẹ̀, ó so ilé ayé ò jábọ́, ó so sánmọ̀ ò fàya, ọba tó tẹ̀lẹ̀ ẹ̀lẹ̀ bí ẹni ń tẹ́ni, ọba tó ṣe gégélé gòdògbò, ògèlè ń tí ẹrù tí káráyé láyà bí òkè ńlá, ọba tí kò lè pa, ẹni àìsàn ò lè kọlù, alágbádá ogun, ó ṣàkóso ọ̀run, ó lógun oṣópa, ó lógun èṣùbọ́lẹ̀, ayé gbórúkọ rẹ̀, ayé pa lọ́lọ́, ọ̀run gbóhùn rẹ̀, ọ̀run gbẹ́ jẹ̀nẹ̀jẹ̀nẹ̀, olókìkí ògo, gbogbo ara tó ń tẹ̀rù. Ọlọ́run o, ìyanu òkè, asúgbà ìràwọ̀ ọjọ́ dùgbẹ̀dùgbẹ̀dùgbẹ̀dùgbẹ̀dùgbẹ̀, adánimọ̀gbàgbé, alálẹ̀dẹ̀ ọ̀run, afẹ̀rẹ̀lẹ̀dọ́yè, adẹ́dá ìṣẹ̀dá, aṣòro ojúwe, níbo ló ti wá, níbo ló ti bẹ̀rẹ̀, níbo ni ó parí ẹ̀ sí, ta ni lè sọ, báwo ló ti rí gan-an, kí lánàá fi ṣàkàwé, orí birikiti ni, àbó fẹ́ bẹ̀rẹ̀ gẹ̀dẹ̀, àbórí bí òṣùpá, bọ́yá bí oòrùn ló ṣe lálẹ̀dẹ̀ ọ̀run, tá ń jẹ́ gbéná wojú bàbá mi ọ̀gbàgbàntirigbà tí ń gbára àdúgbò láyé, ọba mànámò ní ọba lèwí lè ṣe, ọba fíofíó tí ò lákàwé, ọba gíga tí ò ní pẹ̀kun, ọba akáyékọ́run bí alágbálúgbú omi òkè gádòkè bàbá àgbàlagbà, ọba àdùn bá rìn àdùn bá gbé, àdùn bá jẹ, àdùn bá mú, ọba àdùn sìn jóyin lọ, ọba rẹ̀ dòdòdò àdùndòdò jóyin ìgàn, olórúkọ bí àrá, olórúkọ kàó bí ìbọn, ọba wọlé paná oṣó rẹ̀, àwọ̀dẹ̀dẹ̀ sọ̀mọ̀ àjẹ́dòfo, ẹ̀ẹ̀mẹ́ni àgbà tí mò ń wí, ọba alágbádá iná, ọba oníkùn funfun, bọ́bá ti yọ lókèrè, ẹ ti mẹ́ni àgbà tí mò ń wí, ìsànà ń sẹ́yọ níwájú bàbá mi, ọba akọnilá ojú ogun ẹrù jẹjẹ bàbá ọmọ òrukàn, ìgbà kan, ọba Mósè sọ̀rọ̀ lórí òkè nínú ìró iná ńlá, ọba olóhùn àrà tí í ṣe ní ọ̀run mawuru, ẹ̀ẹ̀mẹ́ni àgbà ọ̀hún, tó bá Jésù sọ̀rọ̀ ń Gẹ́símánì ń jọ́sí, ọba olóhùn akuriri bí àrá àrọ̀dá òjò ńlá jagun mọ́lú, òun jọba níbùdó àwa,
bàbá mi níjòyè àgbà arógunjó arógunyọ̀ arógunròǹbùdó jagunmólú akínílé akínlójú ogun bàbá mi níjòyè àgbà arìntógún tìjàtìjà arìntógún tìjàtìjà á sì rún gbogbo iṣẹ́ ìṣùtútù bàbá mímọ́ òun jọba níbùdó àwa bàbá mi lọ́ba àṣeyọ̀wù má ṣèbàjẹ́ òun rìn lórí afẹ́fẹ́ lásán bó bá fẹ́ arìn lórí òkun ọba arìndò láì farakan mi ìjòyè àgbà arìngbómi òkun jìgìjìgìjìgìjìgì ọba amòkúmọ̀sá àmànàmọ́ni ọba tó mọ̀ wá ọmọ nínú mímọ́ ọmọ inú àṣebí ọmọ ẹni ayé burú fún ọmọ ẹni tí ń láyìn bàbá mi Èdùmàrè ọba ìjìnlẹ̀ ẹ̀yin ni bàbá tó bàbá o ẹ̀yin ni bàbá tó ju bàbá lọ ẹ̀yin ni bàbá tó bàbá o ẹ̀yin ni bàbá tó ju bàbá lọ ẹ̀yin ni bàbá tó bàbá o ẹ̀yin ni bàbá tó ju bàbá lọ ẹ̀yin ni bàbá tó bàbá o ẹ̀yin ni bàbá tó ju bàbá lọ ẹ̀yin ni bàbá tó bàbá o ẹ̀yin ni bàbá tó ju bàbá lọ maseteriana sikaba mitulinda siataru akaba wayari atulida ma watundi iki sali ataba yeteli ari anuhika mari atinda sitabara aishaba. Father, we thank you, we bless your name, we worship you, we give you praise. There is no one like you. You are a consuming fire. You are the most high and the terrible God. Daddy, we love you, we love you. Leader rasitali anduki hinda yemetali amakazanda reprindali atandi a wayama kidi wabundira ina sadaria. Daddy, ẹṣé ẹ̀mẹ́ ẹṣé olórí ọ̀fẹ́ ṣé ọba àwọn ọba gbé ọ̀gá ẹlẹ́rù nìyí àpáta ayérayé Olódùmarè mo gbé ọ̀gá ọba tásà sí ọ̀ràn ọba tẹ́nìkan ò lè lo àpèta fún bàbá mo gbé ọ̀gá ọlọ́run ẹ̀mí mímọ́ o olúwa mo júbà rẹ olúwa mo júbà rẹ olúwa mo yìn ọ́ ẹ̀yin ni ọpẹ́ yẹ fún ẹ̀yin ni ìyìn yẹ fún ẹ̀yin ni ògo yẹ fún ẹ ṣé olúwa Jésù olúwa wa a lọ síwájú àgbélébùú báyìí olúwa wẹ̀mí láwẹ̀mọ́ olúwa sọ mí di mímọ́ gbogbo ẹ̀ṣẹ̀ nínú ọ̀rọ̀ nínú èrò nínú ìṣe tó òfin ní gbọ́ tèmi lónìí olúwa dáríjì mi ìkóríta wo ni àwọn ọ̀tá dúró sí tí wọ́n ti ń dá mi lẹ́bi ẹ̀jẹ̀ Jésù ó yá dá mi láre àánú kó fọ̀n fún mi ó yá sọ́ di àdúrà orúkọ Jésù olúwa jẹ́ káàánú fọ̀n fún mi ní wákàtí tí mo wà yìí jẹ́ kí ìṣẹ̀dá mi ó gbóhùn àánú rẹ̀ ẹ̀jẹ̀ Jésù kó fọ̀n fún mi tilétilé tọmọtọmọ tayataya jẹ́ kí ẹ̀jẹ̀ Jésù fọ̀n fún mi àánú kó dìde nítorí ọ̀rọ̀ mi àánú kó dìde nítorí ọ̀rọ̀ mi olúwa ṣàánú fún mi olúwa ṣàánú fún mi jẹ́ ráàánú gbà láti ọ̀dọ̀ rẹ wá olúwa jẹ́ ráàánú gbà láti ọ̀dọ̀ rẹ wá wẹ̀mí láwẹ̀mọ́ gbọ́ tèmi olúwa Jésù olúwa wa. a lọ gbàdúrà wákàtí kókó àdúrà mi náà láwa yìí wákàtí kókó àdúrà mi láwa yìí a kọ́kọ́ gbàdúrà olúwa rọ̀ mí ní agbára mo máa ń sọ gbogbo ìgbà láwọn ọmọ gbàdúrà agbára ẹ̀yin ọmọ ọlọ́run gbogbo àkókò tó bá ti láǹfààní láti dún wájú ọlọ́run ní kó máa sọ fún olúwa kó rú ọ ní agbára ìdí ni wípé ayé tí a wà yìí ọ̀fẹ́ okọ̀ ayé ogun ni ọmọdé ń jagun àgbàlagbà ń jagun ogun ọmọ kò mọ wòlíì kò mọ general overseer ogun ọmọ bíṣọ́ọ̀bù kò sẹ́ni tí ì bára rẹ̀ ní lójú ọ̀gbagadè lẹ́ẹ̀kọ̀ọ̀kan olúwa rọ̀ mí ní agbára kí n má bàa díjẹ fún ọ̀tá rọ̀ ìṣẹ̀dá mi ní agbára àwọn ogun kan wà tó lè pe 911 sí àwọn ogun kan wà tó lè pe ọlọ́pàá sí àwọn ogun kan wà tó lè gbé lọ sí kóòtù ayé yìí àwọn ogun kan wà tó lè sọ pé bàbá mi ẹjọ́ ogun ìníjà mi tí bàbá ò lè gbà ọ́ ìyá rẹ ò lè gbà ọ́ ṣùgbọ́n ẹnìkan tó lè gbà ọ́ òun náà ni Ọlọ́run òun náà ló lè rọ̀ ní agbára olúwa o òróró agbára rẹ ta lé mi lórí òróró agbára láti ọ̀run wá olúwa ta lé mi lórí ní ìkóríta tí mo wà yìí ẹ jẹ́ á sọ di àdúrà orúkọ Jésù ìkóríta tí mo wà yìí òróró agbára rẹ olúwa ta lé mi lórí òróró agbára rẹ olúwa ta lé mi lórí agbára amẹ́rìnmẹ́fín agbára rọ́bì olúwa gbé wọ̀ mí olúwa gbé wọ̀ mí olúwa gbé wọ̀ mí agbára tá sàsí ọ̀ràn agbára tí àbìlù kan ò ní pa lórí ẹ̀mí mímọ́ ò fi wọ̀ mí gbé wọ̀ mí o gbé wọ̀ mí o agbára bíi ti yàrá òkè gbé wọ̀ mí o gbé wọ̀ mí o gbé wọ̀ mí o agbára bíi ti yàrá òkè gbé wọ̀ mí o gbé wọ̀ mí o gbé wọ̀ mí o agbára bíi ti yàrá òkè gbé wọ̀ mí o
gbé wọ̀ mí o, gbé wọ̀ mí o, agbára bíi ti yàrá òkè gbé wọ̀ mí o. Olúwa rọ̀ mí ní agbára bó ti gbé agbára wọ Pétérù tó sì lé ojó kò nú ayé. Olúwa gbé wọ̀ mí, agbára ẹ̀mí mímọ́ wọnú mi lọ, àṣẹ iná ẹ̀mí mímọ́ wọnú mi lọ, agbára ọ̀run wọnú ayé mi lọ. Mo nílò agbára tí wọ́n fi rìnrìn àjò kìrìsìtẹ́nì dé ibi ìṣelógo. Olúwa rọ̀ mí ní agbára, agbára tí wọ́n fi sáré ìje mi dé ní ògo, agbára tí ìfi ní kú sọ́nà bí èéfín, agbára tí ọ̀tá òfin ní rí mi mú. Olúwa gbé wọ̀ mí, 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 agbára tí a máa jà fún mi. Olúwa gbé wọ̀ mí, ayérayé rọ̀ mí lágbára, ẹ̀mí rọ̀ mí ní agbára, ara rọ̀ mí ní agbára. Jésù Olúwa wa. Ẹ̀yin ọmọ Ọlọ́run, tá a bá ń sọ pé a nílò agbára, ó jẹ́ nǹkan tó ṣe pàtàkì nínú ayé wa. Ṣùgbọ́n ìbànújẹ́ ni lónìí tí a rí ẹni tí ó ti tó pera rẹ̀ ní ọmọ Ọlọ́run, ẹ̀mẹ́jẹ̀ kí n kó tó pé kìrìsìtẹ́nì lòun, tó wá ń wá ìrànlọ́wọ́ lọ sí other side, tó ń wá ìrànlọ́wọ́ lọ sí òdì kejì. Ohun tí Jésù ò bá lè ṣe, kó máa mú wa lọ. Jésù ni kó jẹ́ ohun gbogbo nínú ohun gbogbo fún wa. Ní ìwọ̀nba tí ọmọ Ọlọ́run bá ti ń wá ìrànlọ́wọ́ lọ sí other side, ọmọ Ọlọ́run yẹn ti gbẹ tán, ó ti gbẹ tán. Olúwa jẹ́ kí agbára rẹ̀ máa gbénú mi, agbára Ọlọ́run máa fi inú mi ṣe ibùgbé. Ní gẹ́rẹ́ tí Sọ́ọ̀lù bẹ̀rẹ̀ sí ní wá ìrànlọ́wọ́ lọ sí other side, ọjọ́ náà ládé ọba ti ṣí kúrò lórí ẹ̀, ọjọ́ náà ládé ọba ti ṣí kúrò lórí ẹ̀, ọjọ́ náà ni ògo ti sá lọ fún. Ó ti sọ tẹ́lẹ̀ rí o, Olúwa o, má jẹ́ ń dìdàkudà, agbára tí ò ní jẹ́ ń dìdàkudà gẹ́gẹ́ bí onígbàgbọ́. Olúwa gbé wọ̀ mí lónìí, Olúwa gbé wọ̀ mí lónìí. Tó bá jẹ́ pé onígbàgbọ́ ni o ti ṣubú síbì kan, Olúwa àdúrà rẹ̀ rèé, Olúwa gbé mi dìde ní ìkóńtà tí mo ṣubú sí, Olúwa gbé mi dìde ní ìkóńtà tó rẹ̀ mí sí. Olúwa na ọwọ́ ọ̀tún agbára rẹ̀ fi yọ mí jáde kú nínú ọ̀fẹ́ tí mo fira mi háyì. Fọ̀hùn àánú sí mi lónìí kí o sì rọ̀ mí ní agbára. Ẹ jẹ́ á sọ fún Ọlọ́run, Olúwa rọ̀ mí ní agbára, Olúwa fọ̀hùn àánú sí mi, rọ̀ ìṣẹ̀dá mi lágbára, omi ara mi máa gbàgbára, ẹ̀jẹ̀ mi gbàgbára, omi ara mi gbàgbára, ojú mi gbàgbára, ọkàn mi gbàgbára, egun mi gbàgbára, iṣan mi gbàgbára, ìṣẹ̀dá mi gbàgbára. Agbára láti ọ̀run wá, agbára láti ọ̀run wá. Olúwa o, gbé wọ̀ mí. Jésù Olúwa wa. Àmín. Ní ọ̀sẹ̀ tó kọjá, a dáwọ́lé àdúrà kan tá a pè ní ogun tó gbòjì kan. Ogun tó ṣe kíni? Tó gbòjì kan. Ogun wo ló gbòjì kan? Ó gba àwẹ̀, ó ṣe sọ́ òru, ó ṣe sọ́ ọ̀sán. Gbogbo ọ̀dọ̀ wòlíì ló ti lọ, gbogbo deliverance ministry ló ti tọ̀. Síbẹ̀síbẹ̀ bákan náà ni. Èyí ni à ń pè ní ogun tó gbòjì kan. Ogun tí máa mú kí ìránṣẹ́ Ọlọ́run kó déédéé mí kanlẹ̀ lẹ́ẹ̀kọ̀ọ̀kan. Ogun tó gbòjì kan. Ogun tí tí máa fẹ́ da omi inú àgbọn nù. Ogun tó gbòjì kan nìyẹn. Ogun tó jẹ́ pé o mọ̀ èyí tó kàn mọ́. Gbogbo oríṣiríṣi step ló ti take. Síbẹ̀síbẹ̀ ó dàbí pé ẹlòmíì ti wá rò pé àbọ̀lọ́hun ti ẹ̀ fẹ́ràn òun ni. Ẹlòmíì ti ẹ̀ ti challenge Ọlọ́run, jẹ́ Ọlọ́run ti ẹ̀ wà bí. Ọlọ́run kúkú ń bẹ, ogun ló gbòjì kan. Ogun ló gbòjì kan. Kí ló dé tógun fi gbòjì kan? Ẹlòmíì àpéǹgbà tọ́lọ́run wà láàyè, ó ti ṣeé ṣe fún ogun kó gbòjì kan. Ọgbọ dẹndẹ ibi tí ogun ti gbèjì kan fún yẹn lónìí. Ọ̀pọ̀ ọgbà la fi nǹkan tó yẹ sílẹ̀ láì ṣe. Ìyẹn la fi sọ wípé kókó àdúrà wa àjẹjọ ó ní pé tú àṣírí ogun tí ń jà mí. Ogun tí ń jà mí jẹ́ káṣírí rẹ̀ ó tú. Tó o bá ti ń tú àṣírí rẹ̀, Olúwa tọ́ mi. Mo fẹ́ ìtọ́ni láti òkè wá. Bí èèyàn bá fẹ́ borí ogun tó gbòjì kan, ó gbọ́dọ̀ ní ìtọ́ni láti ọ̀run wá. Ó gbọ́dọ̀ ní ìtọ́ni láti ọ̀run wá. Yẹn ló mọ èyí tó kàn. Pọ́ọ̀lù náà ti ja ogun tó gbòjì kan rí. Ó ní àìránṣẹ́ Sátánì kan, ó dàbí ẹ̀gún tó ń gún un. Ó lóun gbàdúrà sí Ọlọ́run ní ìgbà àkọ́kọ́, òun gbà lẹ́ẹ̀kejì, òun gbà lẹ́ẹ̀kẹta. Áńkáṣífù Pọ́ọ̀lù, òun wo aláìsàn, ó ń jí òkú dìde. Ó ti wá dé títí ẹ̀ fi wá le tó báyìí.
ẹ̀gbọ́n tọ́lọ́run sọ fún, ìtọ́ni tọ́lọ́run fún ni pé wẹ́ orí ọ̀fẹ́ mi tó fún ọ ní ìkórìtà yìí, ọ̀pọ̀ nǹkan lọ́lọ́run máa ṣe, lọ́lọ́run lè ṣe ńgbà míì ṣùgbọ́n tí ò ní ṣe, yóò mọ̀ kò ní ṣe fún ìdí kan tí ò yé wọ, fún ìdí kan tí wọ́n ò rí, tó sì jẹ́ pé fún àǹfààní rẹ ni, tó sì jẹ́ pé torí àǹfààní rẹ ni. ṣùgbọ́n gbogbo cases kan ló dàbí kéèsì Pọ́ọ̀lù. àwọn kéèsì kan wà tá a tì mọ́ Ọlọ́run lọ́rùn ṣùgbọ́n tí kì í ṣe Ọlọ́run ló wà ńbẹ̀, tó jẹ́ pé ọ̀tá ló ń fi dán. a ti sọ fún wa wípé kí la ṣe máa ń arú àwọn ogun wo ló máa ń jẹ́ àwọn ogun tó gbòdì kan. àwọn ogun, a sọ fún wa wípé ogun tá a bí mọ́ wa, a bí wa sínú ẹ̀ láti inú ìdílé tá a ti jáde wá, a bí wa sínú ogun yẹn ni. ogun yẹn máa gbòdì kan. àwọn bàbá rẹ̀ já ogun yẹn, wọn ò bọ́ ńbẹ̀ tí wọ́n yé lọ. wò wá fẹ́ já ogun yẹn fẹ́ bọ́ ṣùgbọ́n ò lè bọ́ o. tó o bá ní Kristi gẹ́gẹ́ bí Olúwa àti olùgbàlẹ̀, ẹlòmíà pé mo ti ní Kristi, mo ti fayé mi, síbẹ̀síbẹ̀ ohun tó ń lálàá yìí, ó ń láti gbà. jẹ́ ń fún ọ ní ẹ̀rí arákùnrin kan tí mo bá pàdé. arákùnrin yìí ó ní ntòmú dọ́dọ̀ Jésù ni pé òun kàn ń lálàá pé òun di eégún lójú oorun, òun kàn ń lálàá yìí pé ṣé lòun di eégún. ló bá bẹ̀rẹ̀ sí ní káàkiri gẹ́gẹ́ bí ìlànà tiwọn, alọ̀dọ̀ babaláwo lọ́tún, oníṣègùn lósì. ìgbà ó wá rìn kì í wọ́n wá gbogbo tí wọ́n wá sàsọ fún ni wípé padà lọ ìlú yín kọ́ ọ lọ ṣẹ́gun. èdè eégún yẹn ló sì wà ọ́ gbọ́dọ̀ kú òun bẹ́ẹ̀. gbogbo gbólóhùn tí wọ́n ń fún ni, ìtọ́ni tí wọ́n ń fún nìyẹn. ó sì wá rántí pé kinní yìí ó ti ṣe ẹ̀gbọ́n òun náà rí. ẹ̀gbọ́n rẹ̀ òun náà ń di eégún ni. bọ́bá ti di gbogbo di eégún, ó padà lọ ìlú wọn, nǹkan rún pàmbẹ́ ni, kò jẹ́ èèyàn. ṣé kinní ìwọ́ wàá ṣe òun náà ni? ìgbà yẹn ló wá fetí síyàwó ẹ̀. àwọn ọkọ mi ní agídí, ìyàwó wọn máa fà wọn wá sínú ìrere, wọn máa bá wọn sọ̀rọ̀ Ọlọ́run, àfi tí wọ́n bá wọ gálò, àfi tí wọ́n bá pọ̀ sínú àhámọ́, ìlójú wọn ṣẹ̀ máa ríran. ọmọ ẹlòmíì ní máa wàásù fún ẹ̀dáàdì ẹjẹ́ lọ chọ́ọ̀chì, wọ́n tẹ́ kọ́ ọmọ káwọn ọmọ lọ chọ́ọ̀chì. ẹlòmíì tó nígbàgbọ́ gan kò ka iṣẹ́ ẹ̀sìn kún, kò ka wákàtí àdúrà kò ka kún, kò mọ̀ pé wákàtí tó gun wọn òun náà sì kọ́. ogun ni òjò orí ọ̀nà àbáyọ, ogun ni ọ̀jọ́ mọ̀ pé ó yẹ kó ń gbàdúrà. ẹ̀rọ àwọn kan nísìnyí wọ́n tiẹ̀ kó tíọ́rì rẹpẹtẹ jọ, wọ́n kó tíọ́rì rẹpẹtẹ jọ. irinṣẹ́ àdúrà nìkan náà ni, wọn ò tiẹ̀ ní nǹkan míì tí wọ́n ń sọ mọ́, just to criticize the Bible, to criticize the Christianity doctrine. àwọn nǹkan táwọn base ládùúgbò ogun tó wà láyé yìí, tó jẹ́ wípé ó yẹ kó fàdúrà jagun, kó bá Ọlọ́run sọ̀rọ̀. wọ́n ní ṣé gbogbo nǹkan là ń gbàdúrà sí? gbogbo nǹkan ni, gbogbo nǹkan ni. ẹnìkan ti ránṣẹ́ sí mi rí pé ó tún fa odù fáyọ, ó ń fa odù fáyọ. ìgbà tó fa dídí mo wá tún mo ní ó di tó ń fáyọ gẹ, ó mọ̀ tún mẹ́ ẹ̀. ó ní sí gbogbo àdúrà lásán. ó ní pásítọ̀ tó wà ní Easton yẹn kí wọ́n kìlọ̀ fún gbàdúrà àdúrà. ó sì jẹ́ àdúrà nìkan, gbogbo nǹkan la gbọ́dọ̀ gbàdúrà lé lórí. nǹkan tó dáa wàá gbàdúrà lé lórí, nǹkan tí ò dáa wàá gbàdúrà lé lórí, ohun tó kù díẹ̀ káàtó, ohun tó mọ̀ ọ́n ṣe gan wàá gbàdúrà lé lórí, ohun tó profession tó ṣe ní school tó kẹ́kọ̀ọ́ lé lórí wàá gbàdúrà kọ́lọ́nkọ́ ẹ̀ mọ̀ ṣe. táyé bá dojú sẹ́rú mọ́ lọ́wọ́ wàá kà á dàbí aláìmọ̀ ṣe ni. àdúrà inú ṣe pàtàkì. ogun tó gbòjì kan là ń sọ̀rọ̀ ń pa ẹ̀. tí ogun bá gbòjì kan, ó jẹ́ pé bóyá bí ọmọ nú ogun yẹn, tàbí ogun májẹ̀mú tí ìwọ gan fọwọ́ ara ẹ wọ̀. ó ti wọnú àwọn májẹ̀mú kan ṣùgbọ́n òun máa ṣírí májẹ̀mú yẹn. ẹlòmíràn wà oríṣiríṣi ọ̀nà lèèyàn ń gbà wọnú májẹ̀mú. májẹ̀mú wà tó jẹ́ májẹ̀mú ìdílé. májẹ̀mú ìdílé mi bí wọ́n ṣe ń bí ọ sínú ìdílé yẹn, ó ti wọnú májẹ̀mú yẹn. nítorí pé kí ni ọ̀ ń jẹ àǹfààní májẹ̀mú ìdílé yẹn. bí àpẹẹrẹ, a rí àwọn ìdílé kan tẹ́ pé tí wọ́n bá bí wọn, tí wọ́n bá ìbọn ìran wọn, tí wọ́n bá ti jẹ́ ọmọ ìdílé yẹn, wọ́n kọ́kọ́ dánbọn wò lára wọn ná. wọ́n wà nú májẹ̀mú kan ni, àtibọ̀tẹ́ ẹ̀ wà. àwọn nǹkan kan wà tí wọn ò ní lè ṣe torí pé àwọn bàbá wọn ti ṣe àwọn nǹkan kan
nígbà tí ogun gbóná fún wọn tí wọ́n wọnú májẹ̀mú kan lọ. Ẹlòmíì sí ẹjẹ́ fún lápẹ̀rẹ̀ kan, ọmọbìnrin kan ó dàgbé mo ti sọ̀rọ̀ rí, ó ṣàkíyèsí pé ní ìdílé àwọn gbogbo àwọn obìnrin àwọn èlọ́kọ, wọn ì marry, kódà wọn ì ní girlfriend, wọn ì ní boyfriend, ọkùnrin kankan kì í pè wọ́n máa ń gíran síbẹ̀ ni. Arábìnrin ìwà born again, the same thing is happening. Mo ń bà sórí arákùnrin tí ó ń di eégún o. Ó wá lọ sínú àwẹ̀ àti àdúrà. Olúwa, mo fẹ́ yọ kúrò nínú májẹ̀mú yìí. Mo fẹ́ yọ kúrò nínú májẹ̀mú yìí. Ìran bá dé. Ọlọ́run bá nínú òru ọjọ́ 5 títí ń gbà àwẹ̀. Òun Ọlọ́run ṣí níyè. Ó wá fi ìlú wọn hàn nílùú Benin. Ó ní máa lọ lé. Yàrá kan bẹ yàrá ìwọ̀ ni. Ẹ lọ rè sí yàrá yẹn. Gbogbo tó bá wà ń bẹ palẹ̀ mọ́. Ìtọ́jú Ọlọ́run fún nìyẹn. Ó dé ìlú wọn. Ọlọ́run ó wá sọ fún màmá ẹ̀, ó ní màmá ẹjọ́ òun fẹ́ sílẹ̀. Màmá ẹ̀ ní kíni? Èèwọ̀ níwọ̀n èèwọ̀ yàrá yẹn. Bàbá rẹ̀ gan tẹ̀rù tí ìwọ, ó ní màmá àwọ̀ lónìí. Ìyá yẹn ní ó ní kò sí kọ́kọ́rọ́, ó ní kọ́kọ́rọ́ wà kò sí kọ́kọ́rọ́, àlà ni. Ó gbé àké àké ìpínlẹ̀ tán fi ń lagi yẹn, ó sọ sí gbògà. Torí pé tí ogun bá jà yẹn débì kan, kò sí gbèsè tá ìmọ̀ ní kò ṣe tó ní gbé gbèsè yẹn. Ó fọ́ yàrá yẹn, yàrá tí wọn ò sí more than 50 years. Yàrá tí wọ́n ti pa gbogbo inú ẹ̀ wá dípa fún jàǹkáríwọ̀, ó wá ń fi gírò àárín gbùngbùn rẹ̀. Ọba kìíní kan bíi bẹ́ẹ̀dì ọmọ kékeré tá à ń pè ní baby skirt. Ó gbé kìíní yẹn, òrù kan ń bẹ nísàlẹ̀ rẹ̀, that is a local pot. Ó wá sí òrù yẹn, ẹ̀jẹ̀ kúnnú ẹ̀, fresh blood. Ó gbé kìíní yẹn, ó fọ́ mọ́lẹ̀. Àṣé bàbá ńlá wọn ló fi kinní yẹn ló fi ṣe ààbò fún ìdílé. Ó fi ṣe ààbò mọ́lẹ̀ tó wà ní ìtaàjì oògùn yẹn. Ó wá béèrè pé kó bá òun dá májẹ̀mú kan pé òun fẹ́ ọmọbìnrin ẹ̀. Ó wá béèrè pé ṣé ọmọbìnrin òun ṣé yóò kú ni? Ó ní kò ní kú o, kò sí tí ó ṣe o. Òun kàn fẹ́ láya ni lọ́tán. Bàbá yẹn innocent man tí ò yé nǹkan tó ń ṣe kò yé. Àwọn ní tí ó bá jẹ́ pé olómọ kan máa dáàbò bo ọmọbìnrin ẹ̀ ni, wọ́n máa dáàbò bò wọ́n, òun máa fẹ́ wọn. Tó bá jẹ́ pé lórí ààbò náà lòun dẹ̀ kúkú ṣe nǹkan náà rí. Bó ṣe wọ májẹ̀mú yẹn nìyẹn pé wọ́n fẹ́ ọmọbìnrin ẹ̀. Láì mọ̀ wípé ó ti fi gbogbo ọmọbìnrin ìrandíran ìdílé yẹn ó ti fi wọ́n fún àǹjẹ̀nú lẹ̀. Àwọn yẹn ọkùnrin kankan ìta sí wọn. Torí ọkùnrin ò ní rí. Ó ti dáàbò bo ògo wọn débi wípé kò sí tọkùnrin fẹ́ rí lára wọn. Bí wọ́n ti fáì tán kàwé tán lówó tó tán lọ́lá tó, ọkùnrin ò lè rí tí ó wù lára ẹ̀. Gbàdúrà, Olúwa májẹ̀mú ìdílé wo ní fọhùn sáyé mi? Olúwa fọ́ lónìí. Májẹ̀mú wo ló gbé ògo ayé mi pamọ́? Májẹ̀mú wo ní fọhùn tó ń ja ayé mi lógun? Olúwa fọ́ dànù lónìí. Olúwa fọ́ dànù. Ayérayé fọ́ dànù. Ọba àwọn ọba fọ́ dànù. Olúwa fọ́ dànù. Sọ́dí àdúrà gbogbo májẹ̀mú tí mi ò mọ̀, májẹ̀mú àìmọ̀, májẹ̀mú tí àwọn bàbá mi ti dá, èyí tí mi ò mọ̀, èyí tó ń jayé mi lógun, lórúkọ Jésù ó yá máa fọ́. Olúwa lànà àbáyọ fún mi ní ìkórìtà yìí. Jésù Olúwa wa. À ń sọ nípa ogun tó gbòdì kan. Tí a bá pé ogun gbòdì kan, ìpele tó kàn sí ológun inú ẹ̀jẹ̀. Ó sì jọra wọn àbí ọjọra wọn. Ogun ológun inú ẹ̀jẹ̀, ogun tó ń jani láti inú ẹ̀jẹ̀ tó tan mọ́ni, láti inú ẹ̀jẹ̀ tó kanra mọ́ni, ní ẹ̀tì inú ẹ̀jẹ̀ tó jáde látara ẹni, àbí láti inú ẹ̀jẹ̀ tá a ti jáde wá. Ìmọ̀ ń ràn ni, ara ogun ìrandíran náà sì ni. Mo sọ fún ipa oníṣẹ́ Ọlọ́run kan rí. Bàbá yẹn bó ṣe ń ṣiṣẹ́ Ọlọ́run tó tí kò gbàgbọ́ ni, Ọlọ́run ń lò ó ń hìlẹ̀ àwọn èèyàn, ó ń ṣe deliverance fáwọn èèyàn, ṣùgbọ́n ìyà ń jẹ. Bógun bá ṣẹ́ láyé àwọn èèyàn, wọn ìrántí ẹ̀ mọ́. Ìránṣẹ́ Ọlọ́run kan ló wá ń béèrè lọ́wọ́ Olúwa, bàbá wa kí ìránṣẹ́ àdáwó fún ni, bá wá kí wa àdáwó fún ni, ó dẹ̀ ń lò ọwọ́ rẹ̀ wà lára ẹ̀ gidi gan. Kí wá ló ń ṣẹlẹ̀ sí? Olúwa wípé kò lè dáa fún. Ó lẹ́jẹ̀ tó bí olóhùn Ọlọ́run lòún fi gégùn. Ó nítorí ẹ̀jẹ̀ kẹ́ni máni ni wọ́n. Ọlọ́run lòún fi ẹ̀jẹ̀ yẹn gégùn pé kò lè dáa fún. Àwọn ìránṣẹ́ Ọlọ́run wá bẹ̀ Olúwa kí ni ó ṣe? Ọlọ́run ní pé tí ó bá dáa fún àbí tóun Ọlọ́run bá pààrọ̀ ẹ̀jẹ̀. Wọ́n sì gbàdúrà. Wọ́n wá ń gbàdúrà Olúwa pààrọ̀ ẹ̀jẹ̀. Ẹni mélòó ló ráàyè yẹn fún ẹ lónìí? Wọ́n lo odidi ọjọ́ 11 nítorí òun nìkan. Àwọn ìránṣẹ́ Ọlọ́run mélòó ló ráàyè tí ẹnìkan nísìn? Ibi nígbà tí ìfẹ́ wà ní kálukú sẹ́ẹ̀fù ni
self olúkálùkù ń di orí ara rẹ̀ ní àkókò ìgbẹ̀yìn ayé láwàá yìí. Ìyẹn ló ṣe láti ní Jésù gẹ́gẹ́ bí Olúwa àti olùgbàlà. Wọ́n gbàdúrà yẹn jọ́ kìíní, jọ́ kejì, jọ́ kẹta, jọ́ kẹrin, jọ́ karùn-ún, jọ́ kẹfà, jọ́ keje, jọ́ kẹjọ, jọ́ kẹsàn-án, jọ́ kẹwàá, ọjọ́ kọkànlá Ọlọ́run dáhùn. Ọlọ́run pé àdúrà yín ti gbà. Ọjọ́ yẹn ni bàbá yẹn bẹ̀rẹ̀ sí ní sun ẹ̀jẹ̀ nìkan. Ó sun ẹ̀jẹ̀ nìkan fún odidi oṣù méjì kó tó di wípé pinni yẹn jáde kúrò lára ẹ̀. Wọ́n gbàdúrà bá jẹ̀mú ìdílé wo, ègún ìdílé wo ní ń ja ẹ̀jẹ̀ tí mo ti jáde. Olúwa fọ́ dànù kúrò lára mi. Olúwa yọ orúkọ mi kúrò nínú ègún ìdílé. Yọ orúkọ mi kúrò nínú májẹ̀mú ìdílé lónìí. Olúwa ṣàánú fún mi, kòkò ègún ìdílé wa. Olúwa pé orúkọ mi jáde kó ń bẹ̀. Ẹ má pé orúkọ mi jáde kó ń bẹ̀. Kúrò nínú kòkò ègún ìdílé wa. Olúwa pé orúkọ mi jáde kúrò níbẹ̀ lónìí. Olúwa ṣàánú fún mi, jẹ́ ra àánú gbà, jẹ́ ra àánú gbà. Kókó àdúrà tó máa gbà nìyẹn. Arákùnrin tí mo ń sọ ẹ̀ ń pa ẹ lọ. Ìgbà tí ó wá di wípé gbogbo àwọn babaláwo nǹkan wí fún ni pé lọ padà lọ lé. Ó láwọn ò léegun, á ní lọ béèrè. Ó wá lọ lú wọn lọ ṣe investigation. Ṣé lóòótọ́ làwọn ń bọ ogun lé àwọn ní bàbá yín léegun, ẹ lọ wò kí ajá, ẹ̀kú eégún bàbá yín bẹ́ẹ̀ àṣé lóòótọ́ ni. Ìgbà yẹn ló wá padà wékòó. Ó wá lọ bá ìyàwó ẹ̀ ní wá lọ sọ́dọ̀ pásọ̀ wa kán gbàdúrà fún ọ. Àtìgbà yẹn ló ti ń lọ chọ́ọ̀chì. Ó fayé ẹ̀ fún Jésù lótìtú àti lódodo. Ó ní àlàáfíà nínú ọkàn, ṣùgbọ́n sì ńlá ńlá yẹn ìdí eégún. Ó wá gba orí òkè lọ. Ó wà nínú àwẹ̀ àti àdúrà. Ó ní àdúrà yẹn yẹn ni pé ogun tó gbòjì kan kì í ṣe ogun tí ẹnìkan lè bá ọjà. Lómi àlọ fún pásítọ̀ pé ẹjọ owó àwẹ̀ rí ẹ bá ń gba àwẹ̀. Ẹ máa káwọn àgbàdo àjagunjọ kan bá ìwọ gan ogun inú ẹ̀jẹ̀ Ọlọ́run gbọ́dọ̀ fọ́ jáde kúrò lára ẹ̀. Ara ẹ̀ gan gbọ́dọ̀ kọ ogun yẹn, ó gbọ́dọ̀ lé jáde. Ogun yẹn gbọ́dọ̀ fi ìbínú jáde kúrò ní ayé ẹni. Nígbà tó kì í ṣe pé torí pé olówó ọwọ́ afẹ́ fowó fún àwọn èèyàn kan àbẹ̀ ó ṣe kí wọ́n bá ṣe. Bọ́ bá fẹ́ ṣètọrẹ àánú tó fẹ́ sow seed sílé Olúwa is welcome. Ṣùgbọ́n wọ́n fẹ́ gbé contract àdúrà fún yàn. Èèyàn kan bàbá mi sọ wọ́n kàn máa wò báyìí ni àìgbà contract àdúrà. Ṣùgbọ́n tó lọ bá fún wa lórí ọ̀fẹ́ pé gbàdúrà fún ẹ. Torí pé ọ̀fẹ́ la fi fún yàn, ọ̀fẹ́ ni ká ẹ fi fún ni. Ẹni tó lọ bá wá wù tó wípé torí pé òun fẹ́ ṣèdúpẹ́, òun fẹ́ sow seed ìránṣẹ́, ó lè ṣe. Ṣùgbọ́n pé òun fẹ́ gbàdúrà láti wọ́n fún ọ ní contract. Ara ogun tó gbòjì kan ní ogun náà tó nìyẹn náà o, ogun nìyẹn o. Arákùnrin wa gborí òkè lọ. Ó bẹ̀rẹ̀ sí ní onígbà tó ń gbàdúrà, ó lẹ́nìkan bá tún wá bá òun bẹ̀ pé alàgbà ẹjọ́ ẹ gbàdúrà fóun. Eégún léun lójú oorun. Ó lóun bá bú ẹ̀rín pé òun fúnra ara òun di eégún ni. Òun máa di eégún. Ó ní wẹ̀ ṣùgbọ́n ẹjẹ́ á gbàdúrà. Ṣé àmọ́ wípé Ọlọ́run gbàdúrà ẹ̀? Ogun ṣẹ́ fún ẹni yẹn. Ọwọ́ àkòhun. Ọwọ́ àtakú ti Jésù ń bẹ̀. Jẹ́ káàánú fọ̀hún fún mi. Olúwa jẹ́ káàánú fọ̀hún fún mi. Ẹ̀jẹ̀ Jésù kọ́ fọ́. Nígbà tí ó yá, ó bá bẹ̀rẹ̀ sí ní ríran. Ìdí ẹ̀ nìyẹn ló fi ìran tí wòlíì kan ò lè sọ fún. Ìran tẹ́nìkan ò lè bá rí. Ó bá bẹ̀rẹ̀ sí ní ríran. Ó wá rí àwọn ìbejì méjì. Àwọn yẹn wá bẹ̀rẹ̀ sí ní ké igbe oró. Wọ́n kí igbe oró. Bí wọ́n ti ń ké igbe oró bẹ́ẹ̀ ni wọ́n ń dá lóhùn bó ti ń gbàdúrà pé àdúrà ò ní gbà. Àdúrà ò ní gbà. Lágbájá ọmọ lágbájá àdúrà ò ní gbà. Àdúrà ò ní gbà kẹ̀. Ló bá ń gbàdúrà Olúwa o. Gbóhùn mi. Ẹ̀jẹ̀ Jésù fọ̀hún fún mi ní ìkórìtà tí wọ́n ti ń dá mi lẹ́bi. Ẹ̀jẹ̀ Jésù dá mi láre. Ló pariwo ẹ̀jẹ̀ Jésù kíkan. Báwọn ìbejì yẹn ṣe disappear nìyẹn. Wọ́n sì lọ bẹ́ẹ̀. Wọn ò rí wọn mọ́. Àwọn à ń jẹ́ kó di mímọ̀ wípé àwọn bàbá wọn ní àkókò tí wọ́n ń ṣọdún eégún, wọ́n gbé àwọn ìbejì kan wọ́n fi wọ́n rúbọ. Ìṣẹ̀dá àwọn ìbejì yẹn ló wá ń gégùn fún gbogbo ìdílé wọn. Pé kò sì sí ọmọ tí ó dé èèyàn nínú ilé yìí. Bí wọ́n bá dókè báyìí tí wọ́n bá ti dé ìkóríta kan, tí wọ́n bá lọ́rọ̀ dé ìkóríta kan, wọ́n á dẹ̀ decline, wọ́n á máa wálẹ̀, wọ́n sì tún dìde mọ́. Wọn ò tún dìde mọ́. Ṣùgbọ́n Ọlọ́run gba arákùnrin yẹn o. Ó nígbà tọ́lọ́run wá gbà òun tán, tọ́lọ́run fún òun ní ìtúsílẹ̀ tán, Ọlọ́run wá mú un lọ sínú ìran. Òun wá rí áńgẹ́lì kan, ó wá gbé kinní kan bíi gold. Ó wá gbé wá, olóòfẹ́ gbé kinní kẹ́lẹ́ bá mọ̀ wípé ogun inú ẹ̀jẹ̀ ogun tó gbòjì kan ni. Ó ní áńgẹ́lì yẹn wá sọ fún un pé ogun ayé rèé tá a fẹ́ gbé fún ọ. Ó wá nawọ́, ó ní síbẹ̀síbẹ̀ ẹ̀jẹ̀ ń bẹ lọ́wọ́ yìí, ẹ̀jẹ̀ àwọn baba ńlá ni ó ń bẹ ní ọwọ́ yẹn. Ó ní ṣùgbọ́n níta máa ṣe ni pé á gbé ògo yìí, á gbé fún ìyàwó ẹ, wàá rí ògo yìí lò látara ìyàwó ẹ.
ó sì kú òlójúran ńgbò kú òlójúran ìyàwó ẹ̀ náà ó bá rọ àlá ìyàwó ẹ̀ náà bá ṣàgbé wọ́n mà gbé áńgẹ́lì kan mà gbé kinní kan fóun wọ́n ní wọ́n ló ní nǹkan yẹn o wọ́n ní wọ́n ló ní o ẹ wá wo ibi tí èṣù burú sí ìdí ẹ̀ ni mo ṣe máa ń sọ fún àwọn ènìyàn wípé ìwọ fúnra rẹ o nílò Kristi kì í ṣe wòlíì gbogbo àwọn wòlíì ọ̀pọ̀lọpọ̀ àwọn wòlíì tó gbẹ́kẹ̀lé bí bàbá gbogbo ọ̀nà mọ̀ sọ àsọtẹ́lẹ̀ àwọn 5 náà ní àsọtẹ́lẹ̀ fún òun wípé kó ń lé ìyàwó òun lọ kíákíá toró ti gbẹ̀bọ̀dè péyàwó òun wá wò wípé ìran tó ń rí i ẹ̀mí Ọlọ́run jẹ́ kó yé òun wípé authentic ni mo rí i kò léyàwó ẹ̀ lọ o arákùnrin yẹn wá ń jẹ́rìí ó lóun dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé òun ò tẹ̀ sí ní tí àwọn wòlíì yẹn ń sọ lónìí òun ti kọ́lé 2 nílùú Èkó òun náà ti jẹ́ èèyàn gidi nítorí pé kíni ó mọ ẹni tí Kristi ṣe ó ní Kristi gẹ́gẹ́ bí Olúwa àti Olùgbàlà ó sì tọ̀ Kristi lọ kì í ṣe wòlíì lọ́tọ̀ lọ ó tọ̀ Jésù lọ ó lè kúnlẹ̀ kó bá Jésù sọ̀rọ̀ kó lu ọ̀rọ̀ Ọlọ́run kó fi bá Ọlọ́run sọ̀rọ̀ nítorí ogun ayé rẹ ogun tó gbòjì kan yẹn ọkàn sáré kiri ní gbogbo deliverance ló ti lọ gbogbo anointing service ló ti lọ mo sọ fún ti ọ̀rẹ́ mi kan tán tí Ọlọ́run tú òun náà sílẹ̀ ó lo anointing service nígbà bá ti sùn lálẹ́ ó láwọn ẹ̀mí òkùnkùn yẹn wọ́n sì wà wọ́n sọ̀rọ̀ àná kúrò pé wá ìwọ ó kì í sọ fọlọ́ ara wòlíì ló jẹ́ lára wọn mọ́ lọ bẹ̀ mọ́ ọ fẹ́ para ẹ̀ lọ sáwá ṣùgbọ́n tó pẹ̀lú ògo ṣe ń jẹ́ ti Ọlọ́run tú àṣírí ogun yẹn Ọlọ́run sì ṣẹ́ ogun yẹn àwọn ogun tó gbòjì kan ẹ̀yin ará a fẹ́ gba àwọn àdúrà kan kó tó di pé a kúrò ní ìkórìtà tá a wà yìí ká tó kúrò ní ìkórìtà tá a wà yìí wà á ní Olúwa o fa ìwé àìṣedéédé mi ya lónìí ìwé àìṣedéédé ìwé ègún tí a kọ nípa mi nínú ìdílé wa ìwé ìrántí ẹ̀ṣẹ̀ àwọn baba ńlá wa lórí ayé mi Olúwa fàyà ẹ má fàyà ó yá sọ di àdúrà orúkọ Jésù Olúwa o gbogbo ìwé ẹ̀ṣẹ̀ ìwé àìṣedéédé tí mo jogún ẹ̀ ní ìdílé bàbá ní ìdílé ìyá ẹ̀mí mímọ́ má fàyà lónìí ayérayé má fàyà ọba àwọn ọba má fàyà Olúwa má fàyà Jésù Olúwa wa wá gbàdúrà wá ní Olúwa o ẹjẹ́ àti ẹ̀kọ́kọ́ wo ìwé Númérì tí àwọn eléèbó ń pè ní nọ́mbà Númérì Genesis Exodus Leviticus Númérì Numbers chapter 16 chapter 16 verses 28 verse 28 Number 16 ẹ já wò láti number 16 ẹ já kà láti 27 bẹ́ẹ̀ ni wọ́n sì gòkè lọ kúrò níbi àgọ́ Kórà Dátánì àti Ábírà ní ìhà gbogbo Dátánì àti Ábírà sì jáde wọ́n sì dúró lé ẹnu ọ̀nà àgọ́ wọn àti àwọn aya wọn àti àwọn ọmọ wọn ọkùnrin àti àwọn ọmọ wọn wẹ́wẹ́ Mósè sì wí pé nípa èyí lẹ́yìn fi mọ̀ pé Olúwa lè rán mi láti ṣe gbogbo iṣẹ́ wọ̀nyí àti pé èmi kò ṣe wọ́n láti inú ara mi. Ohun tí mo fẹ́ mú jáde ń bì ní wípé Dátánì Kórà àti Ábírà àwọn ni wọ́n kóra jọpọ̀ tí wọ́n ń fi ayé wọn tí wọ́n fi ń jà wọ́n wà lára àwọn ìdílé Ísírẹ́lì náà ni wọ́n àní wọ́n fẹ́ fi ayé wọn jà Mósè lógun àní wọ́n sọra wọn di nǹkan àwọn
pa àwọn ènìyàn lọ́kàn dà, àwọn ni manipulate against the visions of this great man of God. Ló wá wò pé gbogbo tí mò ń ṣe kì í ṣe pé tinú ara mi mo fi ń ṣe, ṣùgbọ́n lónìí ilẹ̀ mọ̀. Gbólóhùn àdúrà tó wàá gbà lélẹ̀. Wàá ní alágbára ìdílé wa tó fi ogun dípò, torí ògo Mósè náà ni wọ́n ṣe ń jà lógun, ó ti ń tayọ. Wọ́n wá sọ fún pé òrùkú wọn nìkan ló lè gbọ́ látọ̀dọ̀ Ọlọ́run ni. Òrùkú wọn ti bẹ̀rẹ̀ sí ní heavily, owú kíkorò ti bẹ̀rẹ̀. Owú kíkorò ti bẹ̀rẹ̀. Wá gbàdúrà. Olúwa o, alágbára ìdílé wa tó fi ogun dípò ògo fún mi. Olúwa fogun pa kí n lè rógo mi lò. Alágbára ìdílé wa tó fi ogun dípò ògo fún mi. Olúwa fi ogun pa lónìí kí n lè rí o. Béèyàn bá fẹ́ bọ́ lọ́wọ́ ogun tó gbójú kan, àdúrà ọ̀dájú ní ọgbà bọ́bá mọ̀ pá àdúrà yẹn ti le jù. Ó lè máa lọ, kì í ṣe dandan kọ́ ọ máa bá ogun yìí. Alágbára ìdílé wa tó fi ogun dípò ògo fún mi. Ògo ló yẹ kó máa lò. Ọwọ́ à ń fi ayé ẹ jagun. Ó jà títí lórílẹ̀-èdè Nàìjíríà. Ó tún wá sí ìlú mi. Ọwọ́ Europe wọn ju orí bẹ̀ gbé. Ó dé London wọn ò ju orí gbé. Ó tún sọdá sí Amẹ́ríkà. Ogun iná tún ni. Alágbára ìdílé wa tó fogun dípò ògo fún mi. Olúwa fogun pa lónìí. Ẹ̀mí mímọ́ fogun pa lónìí. Ayérayé fogun pa lónìí. Alágbára ìdílé wa tó fi dípò ògo fún mi. Ẹ̀mí mímọ́ ò fogun pa. Olúwa fogun pa. Ayérayé fogun pa. Ọba ọba fogun pa. Alágbára ìdílé wa, àwọn alágbára ìdílé wa, àtẹ́lu agbára òkùnkùn, àtẹ́lu ẹ̀mí àìrí láti fi ogun dípò ògo fún mi, láti fi ja ayé mi lógun. Olúwa fogun pa wọ́n lónìí. Ẹ̀mọ́ fogun pa wọ́n dànù. Ayérayé pa wọ́n dànù. Olúwa fogun pa wọ́n. Gbọ́ àdúrà yìí. Jésù Olúwa wa, àmín. Ó tún gbàdúrà yìí. Olúwa, àwọn wo ló wà láyé? Àwọn wo ló wà láyé tógun fi le fún mi? Àwọn ẹ̀yà wo ló, àwọn ìran bíi Dátánì, bíi Ábírà, Kórà tó wà láyé? Àwọn bíi Sọ́ọ̀lù, tí Sọ́ọ̀lù ọ̀bá kú, Dáfídì ò lè jọba. Àwọn wo ní bẹ láyé tógun fi le fún mi? Olúwa palẹ̀ wọn mọ́. Àwọn wo ní bẹ láyé tógun fi le? Àwọn míì wà níwọ̀n ìgbà tí wọ́n wà láyé, ogun wọn máa le ní. Wọ́n máa dáná ogun yẹn ni. Wọ́n máa dáná ogun. Olúwa, àwọn wo ló wà láyé tógun fi le fún mi? Olúwa dáná sun wọ́n lónìí. Olúwa pa wọ́n run. Olúwa fà wọ́n tú tí gbòǹgbò kí wọ́n laná tẹ̀katẹ̀ka. Olúwa jà fún mi. Àwọn wo ló wà láyé tógun fi le fún mi? Kí ló dé? Ta ni ń bá mi rìn tógun fi le? Ta ni ń bá mi jẹ tógun fi le? Ta ni ń yọ mí lẹ́nu tógun fi le? Ẹ̀mí mímọ́ sálú ẹni bẹ́ẹ̀ lọ́gbẹ́ ikú lónìí. Olúwa sá lọ́gbẹ́ ikú lónìí. Olúwa dìde nínú agbára, jà fún mi. Ẹ̀mí mímọ́ jà fún mi. Ayérayé jà fún mi. Ọba àwọn ọba jà fún mi. Ọlọ́run àwọn ọmọ ogun dìde jà fún mi. Olúwa, ta lẹni tí ń bẹ láyé tógun fi le? Ní ìwọ̀n ìgbà tí Sọ́ọ̀lù wà láyé, ogun le. Ó gbóná jẹjẹ fún Dáfídì. Ní gẹ́rẹ́ tí Sọ́ọ̀lù kúrò láyé, Dáfídì gorí ìtẹ́. Ó gorí ìtẹ́. Alágbára wo ní fi ayé rẹ̀ ní mí lára? Ẹ̀mí mímọ́ ò wó lulẹ̀ lónìí. Olúwa palẹ̀ ẹ̀mọ́ lónìí. Olúwa palẹ̀ ẹ̀mọ́ lónìí. Olúwa dìde nínú agbára kó jà fún mi. Dìde nínú agbára kó jà fún mi. Jésù Olúwa wa. Àtúgbàdúrà. Wà ní Olúwa o. Olúwa o. Ọwọ́ ọ̀tá ló há sí. Ọwọ́ ọ̀tá ló há sí. Ohun tí màá fi jẹ́ èèyàn, tèmi náà fi jẹ́ ọkùnrin, tèmi náà fi jẹ́ èèyàn bí obìnrin. Ọwọ́ ọ̀tá ló há sí. Olúwa, fi ọwọ́ agbára rẹ gbà jáde fún mi. Ohun tí wọ́n fi jẹ́ èèyàn láyé tó há sọ́wọ́ ọmọ ènìyàn. Ohun tí wọ́n fi jẹ́ ọkùnrin tó láyé tó há sọ́wọ́ ọmọ ènìyàn. Ohun tí wọ́n fi jẹ́ obìnrin, tí wọ́n fi jẹ́ ìyá, tí wọ́n fi jẹ́ ìyá ní ilé ọkọ mi, tí wọ́n fi jẹ́ ìyá ọmọ. Olúwa, ọwọ́ ọ̀tá ló há sí. Fi ọwọ́ agbára pè jáde pẹ̀lú ọwọ́ iná. Pè jáde ayérayé, pè jáde. Olúwa, pè jáde. Ẹ̀mí mọ́, pè jáde. Máa sọ di àdúrà. Rebro moko shende kakatre moko shanda. Rebro moko shende kakatra moko shanda. Rebro moko shende kakatre moko remenge sanda. Olúwa, pè jáde pẹ̀lú ọwọ́ agbára,
lọ́wọ́ agbára rebro mokoshende kakatra mokoshenda rembra mokoshende kakatre mokozenda leto sitariado sikaba. Jésù Olúwa wa, ọ̀tá wo ló fún èpò sínú àlìkámà ayé mi? Olúwa sapa lónìí, sá wọn lásàpá. Ọ̀tá wo ló fún èpò sínú àlìkámà ayé mi? Bó ṣe ń gbìyànjú pé kíkiní yóò jẹ kó jọra wọn, bẹ́ẹ̀ ní dàrú. Ọwọ́ wo ní da ìrìn àjò ayé mi rú? Ọwọ́ wo ní ayé mi lára tógun fi ń le, tógun fi ń gbòjì kan fún mi? Ọwọ́ náà jẹ́ ọgbẹ́ dànù. Alágbára wo ní bẹ lẹ́yìn ogun tí ń ja ayé mi? Olúwa fi ṣòfò dànù lónìí. Ta lẹni tí ń sponsor ogun yìí? Ta lẹni tí ń sponsor ìnira ìpádànù ẹ̀mí mímọ́? Olúwa jẹ́ kí náà ìbínú rẹ̀ ó dà lórí ẹ̀. Àké ìbínú rẹ̀ ó yá sọ́ di àdúrà. Àdúrà ti dé ìkóríta kò mójú ẹnìkan. Olúwa gbọ́, dá mi lóhùn kíákíá, dá mi lóhùn kíákíá. Olúwa o, ta lẹni tí ń nawọ́ ibi sí mi? Ọwọ́ náà kó gbẹ, ọwọ́ náà kó gbẹ. Àwọn ènìyàn ìkà tí wọ́n níbi táwọn bá lè fẹsẹ̀ yìí rìn dé láti fi ṣe mí níbi, ẹsẹ̀ náà kó gbẹ dànù. Àké iná ìmọ̀ kó dà lórí wọn. Gbogbo ibi tí wọ́n bá pètèpèrò lórí mi, lórí ọmọ, lórí aya, ká forí ara wọn rú. Olúwa jà fún mi ní gbogbo ọ̀nà. Olúwa jà fún mi, Olúwa jà fún mi. Jésù Olúwa wa, àmín. A tún máa gba àwọn àdúrà yẹn lọ ní aragun díẹ̀ mbẹ́ yẹn, ṣùgbọ́n àwọn àdúrà kan wà tó yẹ ká gbà. Ogun kan wà tí máa ja ọ̀pọ̀ ìránṣẹ́ Ọlọ́run. Kì í ṣe ìránṣẹ́ Ọlọ́run kan, gbogbo èèyàn tó jẹ́ onígbàgbọ́ ni. Gbogbo èèyàn tó jẹ́ kíni, tó jẹ́ onígbàgbọ́. Ara ẹ̀ náà lógun inú ẹ̀jẹ̀ yìí náà ni. Ogun inú ẹ̀jẹ̀ yìí ni. Ogun inú ẹ̀jẹ̀. Ìyá kan ní ó láǹfààní tó wá sí Amẹ́ríkà. Ó wá bọ́mọ ẹ̀ tọ́mọ. Wọ́n pe ọmọ òun bímọ ó yẹ fún gbogbo àwọn ẹ̀gbọ́n rẹ̀, gbogbo àwọn ìran láti Kwara lọ́hùn. Wọ́n mọ̀ bímọ o, wọ́n mọ̀ ṣe gbá o. Wọ́n bá dẹ̀ gba ìwé fún un, ló bá wá sí Amẹ́ríkà. Nígbà òde koríta kan tí ń tọ́mọ, á kàn déédé wo ọmọ yẹn bí wọ́n bá sí lára àǹdí. Á wá mú ọ̀bẹ, á wá máa fi dán ọrùn ọmọ wò báyìí. Á máa fi dán ọrùn ọwọ́ ọmọ wò. Ó wá yá ọmọ rẹ̀ gangan, ọmọ obìnrin, ọmọ màmá yẹn tó fáìlì fún yẹn ló bá rí ìyá. Màmá kí lẹ̀ ń ṣe yìí? Ṣé mo ń ṣe nǹkan ni? Mo ń ṣe nǹkan ni? Ó ní gbogbo rádà àbàmọ́ kí lẹ̀ ẹ má jẹ́ kán tó. Irú erékeré wo nìyẹn? Àmọ́ ń bá a sí ẹ ní. Irú eré wo nìyẹn? Ó ti máa ń ṣe lémọ́lémọ́. Ọjọ́ kan ni ọkọ ọmọ yẹn wá ká màmá. Ó wá wò pa wá mi ò lè fààyè gbárù eléyìí o. Eléyìí ò lè tẹ̀síwájú. Màmá ń gbọ́dọ̀ padà lọ lé. Pé màmá gbọ́dọ̀ padà lọ lé. Ọ̀sán kan òru kan ní ra tíkẹ́ẹ̀tì fún màmá o. Wọ́n jẹ́ kí màmá rójú dúró. Wọ́n sá wá màmá tó yẹ pé pẹ̀lú ìyàtọ̀ ńlá o ni wọ́n fi gbé wá Amẹ́ríkà. Wọ́n cháta mọ́tò fún látòdìdí lọ́rin ní. Nígbà tí a ti dé Múrítàlá kọ́ fáìn ìwé ààrẹ bí ó ṣe rí mọ́tò kò sí tọ́ka wọn. Màmá yẹn wá padà lọlé. Ó ní ìgbà ó délé ló ṣàròyìn gbogbo tó ṣẹlẹ̀. Ẹ̀gbọ́n rẹ̀ ẹni tó jẹ́ ẹ̀gbọ́n fún ìyá yẹn ló wá ń sọ fún pé ṣé o rò pé wọ́n lọ yẹ kọ́ lọ? Òun tó yẹ kóun lọ rèé bọ́ tọ́mọ lélẹ̀. Nígbà òun wà láyé òun wá fẹ́ lọ tọ́mọ. Ọwá lè òpó lè rí tọ́. Ẹ wo bí ogun ti wá. Ẹ wo bí ìlara ti wá. Ọ̀pọ̀ ogun ní ja ẹlòmíì tógun fi gbòjì kan tí ẹlòmíì ọmọ ibi tógun ti wá. Ìkan tó ṣẹlẹ̀ sí ìránṣẹ́ Ọlọ́run kan náà. Iṣẹ́ ìránṣẹ́ ti ń gbòjì kan o. Òjijì iṣẹ́ ìránṣẹ́ kan wálẹ̀ ni. Iṣẹ́ ìránṣẹ́ kan wálẹ̀ ni. Iṣẹ́ ìránṣẹ́ kan wálẹ̀ ni. Kí ló dé? Àṣé ìránṣẹ́ yìí èṣù ti yan ikọ̀ tí. Ogun gbòjì kan bó ṣe ń gbàdúrà bẹ́ẹ̀ lógun gbòjì kan sí. Bó ṣe ń gbàdúrà lógun ṣe ń gbòjì kan sí. Orí òkè àdúrà kan ní wà lọ́jọ́ kan. Ó ní ìyàwó ẹ̀ bá bẹ̀rẹ̀ sí ní kà. Kí ni kíkà tíyàwó ń kà? Ìyàwó ẹ̀ ní ọ̀sẹ̀ òun ni òun sì fẹ́ kọ́ lọ́gbọ́n. Ó ní bíbélì rẹ̀ gangan òun lòún mú òun àti ìyá òun. Àwọn mú bíbélì yẹn àwọn pààrọ̀ ẹ̀ mọ́ lọ́wọ́. Àwọn á lọ ṣiṣẹ́ sí, àwọn á dá padà. Wọ́n ti pààrọ̀, wọ́n ti gbé bíbélì gidi kúrò lórí tábìlì rẹ̀. Ṣùgbọ́n èyí tí ọmọ rí náà bí bíbélì náà ni ọmọ rí, wọ́n ti ṣiṣẹ́ kan sí. Wọ́n ní bí tí ń kà á láyé ẹ̀ ń bàjẹ́ sí. Ṣé pásítọ̀ wà ní ka bíbélì? Ẹ wo àwọn àṣírí ogun o. Ìjọ lè ronú débẹ̀. Wọ́n dẹ̀ jọ mọ́ gbàdúrà náà ni. Wọ́n jọ mọ́ gbàdúrà náà ni.
baálé wa Ọlọ́run kúkú ṣe yọ̀dá náà ni èmi ò sọ pé o fura sí ìyàwó ẹ o bọ́lọ́n bá tiẹ̀ wá fàṣírí ẹ̀ hàn yóò ní kó léyàwó ẹ lọ ẹ gbàdúrà náà ni tí ogun ó fi ṣẹ́ tí ọ̀nà ó fi là wàá gbàdúrà ogun wo ló farasin tí ń yọ ayé mi lẹ́nu tú àṣírí ẹ̀ lónìí ogun tó farasin tó fi gbòjì kan báyìí ẹ̀mí mímọ́ pẹ̀lú ọwọ́ iná pẹ̀lú ọwọ́ agbára tú àṣírí ẹ̀ gbogbo àwọn tó sọ̀rọ̀ mọ́ ogun yẹn Olúwa fà wọ́n ya pẹ́rẹpẹ́rẹ kìnìún Júdà dìde nítorí ọ̀rọ̀ mi kí ló dé tí ogun gbòjì kan fún mi kí ló dé tí wàhálà pọ̀ tó bẹ́ẹ̀ Olúwa wá dìde ní agbára ta lẹni tí ń yọ mí lẹ́nu ta lẹni tí ń yọ mí lẹ́nu ìwé orin Dáfídì orí 3 ó ní Olúwa àwọn tí ń yọ mí lẹ́nu ti pọ̀ tó yìí ọ̀pọ̀lọpọ̀ làwọn tó dìde ogun sí mi gbogbo wọn tí ń yọ ìràwọ̀ mi lẹ́nu ẹ̀mí mímọ́ pa wọ́n dànù bá mi yọ wọ́n lẹ́nu lónìí dá ìmọ̀ wọn rú ìmọ̀ wọn kó di asán lórí ọ̀rọ̀ ayé mi Jésù Olúwa wa àmín. Ètò kan sìn a fẹ́ gbé case study yẹn lérí Dáfídì lórí Dáfídì ó bá Gòláyátì jà kò túnú kan báyìí lára ẹ̀ ó dojúkọ ogun Sọ́ọ̀lù bó ti gbóná tó gbòjì kan tó ó borí ẹ̀ ṣùgbọ́n gbà tó di ogun inú ẹ̀jẹ̀ rẹ̀ ó mì ó ogun ńlá ni ogun yẹn dídò ogun yẹn ṣe kí ni ó dídò ogun yẹn dídò gidi gan ogun ẹ jẹ́ ká tiẹ̀ ka ibì kan ẹ jẹ́ ká ìwé Mékà orí ìkeje ẹsẹ̀ 6 ìwé Mékà orí 7 ẹsẹ̀ 6 ìwé Mékà orí 7 ẹsẹ̀ 6 Mékà Jónà Mékà yẹni pé lẹ́yìn tẹ́ bá kó Jónà Mékà ló kàn lẹ́yìn Mékà ọ̀kan Náhúmù Jónà ìwé Mékà orí 7 ẹsẹ̀ 6 ó kà báyìí wípé nítorí ọmọkùnrin ń ṣàìbọ̀wọ̀ fún bàbá ọmọbìnrin dìde sí ìyá rẹ̀ ìyá ọmọ sí ìyákọ rẹ̀ ọ̀tá olúkúlùkù ni àwọn ará ilé rẹ̀ ọ̀tá olúkúlùkù ni kí ni àwọn ará ilé rẹ̀ ọmọkùnrin dìde sí bàbá ọmọbìnrin dìde sí ìyá rẹ̀ ìyá ọkọ ìyá ọmọ náà ìyá ọyá dìde sí ọkọ ọmọ rẹ̀ ó ní olúkúlùkù wá di olúkúlùkù sì ni ọ̀tá ilé olúkúlùkù ni àwọn ará ilé rẹ̀ ogun tí ogun bá gbòjì kan ó ní ṣe pẹ̀lú tó jáde látara ẹni ẹ jẹ́ kí n sọ fún yín kò sí ìdílé kan tí ọ̀sá jẹ ẹgbàá mo ṣe sọ fún yín torí ajẹ́ ìta kò rọ̀ wọ́n lọ́rùn láti mú ọ ṣùgbọ́n tó bá ti lọ́wọ́ ti lé nínú ó gbàdúrà gidi kó tó bọ́ ó gbàdúrà gidi gan torí pé àwọn ti ta wọn ní ṣe nǹkan kan láì gba ọ̀wọ̀ lọ́wọ́ àwọn tó wà nulẹ̀ tí wọ́n bá ṣèyàn láti ta wọ́n ní network wọ́n á wá béèrè wípé àwọn ló máa yọ̀ǹda ọjọ́ tí wọ́n bí ọ wọ́n á fún ọ ní profile yẹn àwọn á jọ̀wọ́ ẹ̀ ọjọ́ báyìí la bí àkọsẹ̀dáyé ẹ̀ lélẹ́yìí ohun tá a ní kó wá ṣe láyé lélẹ́yìí tó bá jẹ́ wípé àwọn náà ti fẹ́ jẹ wọ́n àwọn kan ti fẹ́ nà lẹ́gba kan tẹ́lẹ̀ àwọn kan ń rò ní bá ń já lẹ́gba díẹ̀ ìgbà mi bá tẹ́lẹ̀ omi bá ń ṣe kiri gan ṣé àjẹ́ lè sọ pé ẹ̀ mọ ọwọ́ ọmọ olórí láńkọ́ ẹ̀mí mo sì bẹ̀bẹ̀ fún mítìn lánàá o ṣe rí ogun tó bá ti jẹ́ àti ìdílé ogun tó gbòjì kan gbáà ni ogun tó gbòjì kan ogun tí máa gbòjì kan ni ọjọ́ ti ń lọ ogun tó gbòjì kan ni ogun yẹn ó le fún Dáfídì débi wípé ogun yẹn le ogun wo lógun náà ogun Absalomu ológun tó le jù fún Dáfídì láyé yìí gbogbo ogun tó jà ogun yẹn ó mú lómi gidi gan ó mú Dáfídì lómi o ogun yẹn mú Dáfídì lómi gidi gan nígbà tí ọmọ tó bí
tó bí láti inú ara rẹ̀ tó bẹ̀rẹ̀ sí ní fi ogun jà, tó dìde ogun sí gidigidi, tó dìde ogun sí gidigidi. Ẹ rí pé ogun ńlá ni. Ẹ já wo ìwé Sámúẹ́lì. Ẹ já wo ìwé Sámúẹ́lì kejì orí kàndógún. Ẹ já wo ẹsẹ̀ 30 àti 31. Chapter 16 verse 30 and 31. Verse 30 and 31. Ó kà báyìí wípé Dáfídì sì gòkè lọ ní òkè òróró, ó sì ń sọkún bí òun ti ń gòkè lọ. Ẹ máa gbọ́ dídí akọni nìyẹn. Ogun wo lẹ gbọ́ tí Dáfídì jà tó sọkún rí? Ogun wo lẹ gbọ́ tó jà tó sọkún rí? Dáfídì sì gòkè lọ ní òkè igi òróró, ó sì sọkún bí ó ti ń gòkè lọ. Ó sì borí rẹ̀, ó sì ń lọ lẹ́yìn bàtà lé ẹsẹ̀. Gbogbo ènìyàn tí ó wà lọ́dọ̀ rẹ̀, olúkúlùkù ọkùnrin sì borí rẹ̀. Wọ́n sì ń gòkè, wọ́n sì ń sọkún bí wọ́n ti ń gòkè lọ. Ẹnìkan sì sọ fún Dáfídì pé Ahitofeli wà nínú àwọn ọlọ̀tẹ̀ Absalomu. Dáfídì sì wí pé, Olúwa, èmi bẹ̀ ọ́, sọ ìmọ̀ Ahitofeli di asán. Nítorí pé Absalom gan ọwọ́ bàbá rẹ̀ ló ti kọ́ ogun jíjà. Gbogbo tẹkíníkì ogun ló mọ̀. Ó sì mọ ẹni tí tó jẹ́ igi lẹ́yìn ọgbà bàbá ẹ̀, òun náà ni Ahitofeli. Ó ti win ní so yẹn, ó ti win nìyẹn sọ́dọ̀ ààrẹ. Dáfídì sun ẹkún kíkorò. Wọ́n wá tún sọ fún pé wá, Ahitofeli ti darapọ̀ mọ́ o. Ahitofeli dẹ̀ fún ní àmọ̀ràn. Ṣùgbọ́n torí Dáfídì ó bá Ọlọ́run sọ̀rọ̀. Ogun inú ẹ̀jẹ̀ nìyẹn. Ogun inú ẹ̀jẹ̀ nìyẹn. Ẹni tó wà lẹ́yìn Absalom tó gun yẹn ìbá fi borí, Ọlọ́run kọ́kọ́ fi ṣòfò náà. Ọlọ́run bà ìmọ̀ Ahitofeli jẹ́. Nítorí pé ó ti fún Absalom ní ìmọ̀ yẹn, ó kọ́kọ́ jẹ́ kó di mímọ̀. Ó kọ́kọ́ fún un ní advice kan. Ó ní kó pe gbogbo ìyàwó àwọn bàbá ẹ̀, àwọn gbogbo ìyàwó bàbá ẹ̀ ní lójú gbangba, lójú táyé, kó rèpù gbogbo wọn lójú gbogbo ènìyàn. Wọ́n lè mọ̀ wípé ìjọba ti fọ́. Ó sì ṣe bẹ́ẹ̀. Ó tún wá mú àmọ̀ràn míì wá. Ṣùgbọ́n Ọlọ́run tún gbé àmọ̀ràn tó kọjá tiẹ̀, tó truncate ti Ahitofeli. Ta lẹni tó dàbí Ahitofeli lẹ́yìn ogun ayé mi? Olúwa pa Ahitofeli dànù ni. Ó ní Dáfídì ṣe borí Absalomu. Ta lálágbára lẹ́yìn ogun tí ń jà mí? Olúwa fàátù lónìí. Ayérayé fàátù lónìí. Olúwa fàátù lónìí. Gbogbo ẹni tó dàbí alágbára, tó dàbí igi lẹ́yìn ọgbà tí ń jayé mi lógun, ẹ̀mí mímọ́ pàdánù lónìí. Jésù Olúwa wa, àmín. Torí pé àkókò wa kò bá wa ná bẹ́ntín. Ogun tó gbòjì kan yìí máa dojúkọ oníṣẹ́ Ọlọ́run. Ṣé rí ogun tó gbòjì kan kò mọ èèyàn kankan, kò mọ bóyá general overseer ni ẹ́, kò mọ bóyá wòlíì ni ẹ́, kò mọ bóyá bíṣọ̀bù ni ẹ́. Kò sẹ́ni tí ogun ò lè dojúkọ. Tógun yìí ó sì máa mèèyàn pé àjàjì àmà àdúgbò wa gbà kan nígbà tí mo ní bàbá, mo rí mọ́tò yín bíi tí wọ́n ní ìlẹ̀kẹ̀ mọ́jà lé ìlẹ̀kẹ̀ mọ́jà òde ibì kan náà ni wọ́n sá jà sí. Yẹni pé nígbà ogun bá gbòjì kan gbà míì, káṣírí ọmọ tù káṣe kíní nǹkan gbọ́dọ̀ bàjẹ́, nǹkan gbọ́dọ̀ bàjẹ́. Àwọn ogun kan wà tí máa fi ìránṣẹ́ Ọlọ́run ṣe yẹ̀yẹ́, tí ó bọ̀ṣọ lára wọn ní gbangba. Ìyẹn ni mo ṣe pé gbogbo àwọn oníṣẹ́ Ọlọ́run tó bá láǹfààní, tí ò ní wò wá bí kí leléyìí ń sọ yìí, kán láǹfààní láti kópa nínú ètò yìí lónìí. Àwọn ogun kan wà tó jẹ́ wípé ìránṣẹ́ Ọlọ́run yẹn kì í ṣe kó dẹ́ṣẹ̀ o, kò ṣe nǹkan kan o, ó lágbára Ọlọ́run ń lò. Ṣùgbọ́n àwọn ogun kan wà tí máa bọ́ sọ kúrò lára wọn ní gbangba, tí ó sì sọ wọ́n sí hòhò pápá pọ́nyẹ́hún. Wọ́n du irọ́ ni wọn ò lè rí dù, wọ́n gbé irọ́ ni wọn ò lè rí gbé. Kí làwọn ogun yẹn ti máa ń wáyé? A ní àwọn àpẹẹrẹ kọ̀ọ̀kan. Ẹ jẹ́ á bẹ̀rẹ̀ láti orí
láti orí Mósè ìránṣẹ́ Ọlọ́run tá a rò pé ní agbára nìyẹn tí ó bá Ọlọ́run sọ̀rọ̀ lójúkorojú Ọlọ́run ti bá sọ̀rọ̀. Ọlọ́run lò láti mú àwọn ọmọ Ísírẹ́lì jáde kúrò ní Íjíbítì. Wọ́n ń lọ sí ilẹ̀ ìlérí. Ó ní àwọn àléébù kan nínú gẹ́gẹ́ bí ìránṣẹ́ Ọlọ́run èèyàn ní àwọn àléébù kan bẹ nínú ẹ̀ tí ò ṣiṣẹ́ lé lórí. Èṣù tún wá gbé àwọn tí ọmọ fínà àléébù yẹn tí ọmọ revive ẹ̀ ó fi yíká. Èṣù gbé wọn yíká. Ọ̀pọ̀ ìgbà lọ́jọ́ pé ìránṣẹ́ Ọlọ́run mi wà ó wà lójú ó ń ṣe iṣẹ́ Ọlọ́run bó ṣe kó ṣe, ṣùgbọ́n wá fi àwọn èèyàn bí ẹranko á fi yí wọn ká. Àwọn bí àmọ̀tẹ́kùn, ṣùgbọ́n tí kò ní mọ̀ pé àmọ̀tẹ́kùn ni wọ́n, kò ní mọ̀ pé èṣù ni wọ́n, kò ní mọ̀ pé ikọ̀ ni wọ́n. Á gbé ikọ̀ tì wọ́n lẹ́yìn, á gbé ikọ̀ tá a fi yí wọn ká gidi, tẹ́ pé wọn ò lè fura sí wọn, tẹ́ pé ńgbà tí wọ́n bá wà lẹ́gbẹ̀ẹ́ wọ́n dàbí áńgẹ́lì ni. Wọ́n mọ bí wọ́n ti pirọrọ, wọ́n mọ bí wọ́n ti díbọ́n. Ńgbà tí kó tó di wípé Ọlọ́run sọ fún pé àpáta nìyẹn, Èṣù ti bẹ̀rẹ̀ sí ní ru àwọn kan, ó ti mú ọkàn Mósè gbóná, wọ́n ti mú inú bí, wọ́n mọ̀ pé ó ní àléébù inú bíbí, wọ́n ti mú inú bí, wọ́n ti ń lérí sínú fún. Ó wá béèrè lọ́wọ́ Ọlọ́run pé òkúta yẹn nìyẹn, ná ọ̀pá rẹ̀ sí. Ṣé kí ni? Ná ọ̀pá rẹ̀ sí. Ó sì ná ọ̀pá sí, kó ná ọ̀pá sí, olómi ó jáde ńbẹ̀. Ó wá fi ìbínú, ó lẹ́yìn Ọlọ́run líle wọ̀nyí, ẹ̀yin wọ̀nyí gbà omi nìyẹn lọ́ máa mú o. Ọlọ́run ló dẹ̀ wá níwájú òkúta yẹn. Ọlọ́run ò sọ pé kó pè é lọ́lọ́run líle. Wọ́n mú bínú. Ọlọ́run wá wípé wò ó fún nǹkan tó ṣe yìí, ò ní mú wọn délẹ̀ yẹn o. À ń sọ yẹn lọ́wọ́, wọ́n tún dé ìkóríta ibì kan tá ń pè ní Kadesh Barnea. Wọ́n ń wo ìlú yẹn lọ́ọ̀kan, tẹ́mọ̀ pé wọ́n ti fẹ́ débẹ̀. Ọlọ́run wá tún sọ fún pé ókè o, àti ẹ̀gbọ́n tó ṣe, ṣùgbọ́n ìlú yẹn nìyẹn lọ́ọ̀kan yẹn, ẹ máa lọ bẹ̀, ẹ lọ gba ìlú yẹn. Àwọn kan wá bí alámọ̀ràn, àwọn àgbààgbà, àwọn amòye, àwọn amètò. Wọ́n á ní dádì ẹ ṣe jẹ́ àṣẹ báyìí, ẹ jẹ́ àyà àwọn ikọ̀ kan lọ sàmì síbẹ̀, kan tiẹ̀ bá wo ìlú yẹn. Àwọn yẹn lọ tòótọ́, ó gbà sí wọn lẹ́nu, àmọ̀ràn yẹn dùn. That's good, that's a very good idea. Àdíà tí wọ́n mú wá yẹn, ìwọ ìránṣẹ́ Ọlọ́run sọ béèrè lọ́wọ́ Ọlọ́run, sọ́lọ́run sọ pé kò gbà bẹ́ẹ̀. Ohun tí wọ́n ní kò ṣe yẹn, ṣé Ọlọ́run sọ fún ẹ pé bẹ́ẹ̀ ni kò ṣe? Yóò béèrè lọ́wọ́ Ọlọ́run bí? Ó gba àmọ̀ràn tí ènìyàn, òpìtọ́ Ọlọ́run tì sẹ́gbẹ̀ẹ́ kan. Ó ń gbọ́ wá rí bẹ́ẹ̀, ń gbà dé àwọn èèyàn wá sọ pé ìlú yẹn o, àwọn ò ní lè lọ. Èṣù wá ṣàṣeparí iṣẹ́. Ó nítorí pé àwọn ọmọ Ánákì wà ńbẹ̀, àwọn òmìrán wà ńbẹ̀, àwọn ò ní lè gba ìlú yẹn o. Lóòótọ́ èso ìlú yẹn ni ìtẹ̀dó ìlú yẹn dùn o, àwọn ìlú ọlọ́pẹ́ oil kìíní ó wà ńbẹ̀, ṣùgbọ́n àwọn ò ní lè gbà bẹ́ẹ̀ nítorí pé wọ́n sọ ilé yìí, wọ́n sì mú inú bí Ọlọ́run. Gbogbo ọtán nípa ń bẹ̀ pátápátá ni wọ́n ṣègbè sínú aginjù yẹn. Àwọn ọmọdé wọn lọ́lọ́run sọ pé yóò débẹ̀, àti Joshua òun Kálẹ́bù, àwọn tí wọ́n jẹ́ onígboyà méjì tẹ́ nígbàgbọ́ lọ́lọ́run ni wọ́n máa débẹ̀. After 40 years nítorí kan fi 40 ọjọ́ rìn tán wò lọ́ọ̀kan báyìí, wọ́n wá ń pò òyì nínú aginjù. Ìgbà tí wọ́n ronú pa Ọlọ́run pé lára òun ò sí láàrin wọn mọ́, bẹ́ẹ̀ bá lọ wọ́n kàn fira wọn ṣòfò ni. Bẹ́ẹ̀ bá wo verse 37, Deuteronomy chapter 1 verse 37, Ọlọ́run sì bá òun wí gidigidi, Ọlọ́run bínú sí òun nítorí wọn gidigidi pé ìwọ gan ò sì ní lè dé ìlú náà. Ogun tó ń jà ọ̀pọ̀lọpọ̀ ìránṣẹ́ Ọlọ́run nìyẹn. Ogun yẹn já sí hòhò ní gbangba. Ó sọ fún pé ìlú yẹn, ẹ wá wò, ẹjá sáré wo Deuteronomy chapter 34, káwá wo tó gbẹ̀yìn ẹ̀. Chapter 34, kàkà verse 1 to 5. Deuteronomy chapter 34 verse 1 to 5. Ó ní Mósè sì gòkè láti pẹ̀tẹ́lẹ̀ Moabu lọ sí òkè Nebo sí orí Pisga, ó sì dojúkọ Jẹ́ríkò,
Olúwa sì fi gbogbo ilẹ̀ Gileadi dé Dánì hàn àti gbogbo Naftali àti ilẹ̀ Efraimu àti ti Manase àti gbogbo ilẹ̀ Juda dé òkun ìwọ̀ oòrùn àti gúúsù àti pẹ̀tẹ́lẹ̀ àfonífojì Jẹ́ríkò ìlú ọlọ́pẹ dé Soari. Olúwa sì wí fún un pé èyí ni ilẹ̀ tí mo ti búra fún Abrahamu, fún Isaaki àti fún Jacobu wípé èmi ò fi fún irú ọmọ rẹ̀. Èmi mú ọ fi ojú rẹ rí, ṣùgbọ́n ìwọ kì yóò ré kọjá lọ síbẹ̀. Bẹ́ẹ̀ ni Mósè ìránṣẹ́ Olúwa kú níbẹ̀ ní ilẹ̀ Moabu gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Olúwa. Ohun tí ó jẹ́ kó débẹ̀ nìyẹn. Wọ́n gbàdúrà rẹ̀. Àwọn wo ló fẹ́ kó bá mi lẹ́nu ìrìn àjò ìgbàgbọ́ yìí? Àwọn wo ló fẹ́ kó bá mi lẹ́nu iṣẹ́ ìránṣẹ́ yìí? Olúwa fi iná pín wa níyà. Àwọn wo ni èṣù pẹ̀ka tí wọ́n fi yí mi ká láti dá ìrìn àjò iṣẹ́ ìránṣẹ́ rú mọ́ mi lọ́wọ́? Olúwa fà wọ́n tú bó ti wù kí wọ́n rí. Ẹ máa gbọ́, mo máa ń sọ̀rọ̀ kan tí a bá ń gbàdúrà. Mo máa ń sọ pé Olúwa tí kì í tijú ẹnì kankan kó tó ṣiṣẹ́ tiẹ̀. Ọba tí kì í tijú ẹnì kankan kó tó ṣiṣẹ́ tiẹ̀. Ẹ wo bí Ọlọ́run ṣe fẹ́ràn Mósè tó. Bí Ọlọ́run ṣe fẹ́ràn Mósè tó. Bí Ọlọ́run ṣe tẹ́ pé òun ló lead ẹ bá wo ìrìn àjò láti Íjíbítì. Òun rí Ọlọ́run lójúkojú, ṣùgbọ́n Ọlọ́run kì í tijú ẹnìkankan kó tó ṣiṣẹ́ tiẹ̀. Ọlọ́run ò lè torí ẹnìkan kó dé standard rẹ̀ kù. Ọlọ́run yìí torí ẹnìkan kó dé standard rẹ̀ kù. Ọlọ́run ò torí yẹn tijú Mósè pé kò torí ẹ jẹ́ ká dọ́gbọ́n sí àdẹ̀wẹ̀ ọmọ ayé wo ní ṣerú ẹ̀. Ọlọ́run pé ò ní débẹ̀, kò sì débẹ̀. Agbára wo ni ó fẹ́ kí n dé ilẹ̀ ìlérí mi? Àwọn èèyàn wo ló yí mi ká tí ó fẹ́ dé ilẹ̀ ìlérí mi? Olúwa já wọn sọnù. Ẹ̀mí má já wọn sọnù. Kí ni àǹfààní tó jẹ́? Ọ̀pá kìnìún láyé, ọ̀pá oṣó, ọ̀pá àjẹ́, ọ̀ṣẹ́gun oríṣiríṣi, ọ̀ṣẹ́gun orílẹ̀-èdè, ọwọ́ pàdánù adé ògo. Olúwa má jẹ́ n pàdánù. Don't let me lose my crown. Àwọn wo ló yí mi ká tó fẹ́ gbadé ògo sọnù lórí mi? Àwọn wo ló yí mi ká tí wọ́n dàbí ikọ̀ Sátánì tó fẹ́ já mi sí hòhò lójú ayé yìí? Olúwa ò fi ọwọ́ agbára rẹ já mi gbà lọ́wọ́ wọn. Bá mi nà wọ́n pàṣán kíákíá. Ìyẹn yìí ní ogun tó já ìránṣẹ́ Ọlọ́run pọ̀ o. Ogun tó já ọ̀pọ̀lọpọ̀ ìgbà míì wà ní ìránṣẹ́ Ọlọ́run á dójú ọ̀gbagadè. Á dójú ọ̀gbagadè. Ọ̀nà á pín sí mẹ́ta. Adé T junction. Èwo là bá gbà? Èwo là bá ṣe? Ìjọba rèé, èèyàn rèé, ìjọ rèé. Ìlànà tọ́lọ́run fi lé mi lọ́wọ́ leléyìí. Tí n bá gbà báyìí, wọ́n wí báyìí. Tí n bá gbà báyìí, á rí báyìí. Ọ̀pọ̀lọpọ̀ ìgbà la máa ń dé ojú ọ̀gbagadè yẹn. Ṣùgbọ́n ni mo ṣe sọ yìí pé ìtọ́ni Olúwa ló ṣe pàtàkì o. Ntọ́lọ́run bá ní ká ṣe ni bó ti wù kó rọ́ọ̀fù tó, òun náà la gbọ́dọ̀ ṣe o. Ohun t'Olúwa bá ní kó o ṣe, ó ní kó o ṣe o. Ó lè rọ́ọ̀fù, ó lè le, torí pé òun ló máa ṣaláàbò fún ọ. Ó ní ò ní jẹ́ kí ogun yẹn kó bọ́ sí hòhò. Ó ní ò ní jẹ́ kí ogun yẹn kó sí adé ògo kúrò lórí ẹ̀. Ó ní ò ní jẹ́ kí ogun yẹn kó jẹ́ kó sọ ìpè nù. Ìtọ́ni láti ọ̀run wá. Ìfẹ́ t'Ọlọ́run yẹn ni Jésù gan dé ìkóríta yẹn nínú ọgbà Gẹ́símánì. Ó wò wípé èmi ni wọ́n fẹ́ kàn mọ́gi. Ó wo ọwọ́ òṣó yẹn, ó rí ìran yẹn, ó rí fíṣàn yẹn. Kò sẹ́ni tó fẹ́ kú. Ọlọ́bọ́lọ́hun Olúwa ọba yí padà. Ọba yí kúrò lórí mi lónìí. Ọba yí kúrò. Ṣùgbọ́n Jésù fi caution sí. Ó tún wò lọ, ó ní but Father, let your will be done. Ìfẹ́ rẹ ni kó jẹ́ ṣíṣe o. Àwa ìránṣẹ́ Ọlọ́run ìkóríta tó wù ká bára wa, ọ̀gbagadè tó wù ká bára wa, bó ti wù kó dífẹ́ ìfẹ́ kọ́ lọ́jú tó, ìfẹ́ Ọlọ́run ni ká ṣe o. Ìfẹ́ Ọlọ́run ni ká dúró lé o. Ìfẹ́ ogun tó já ìránṣẹ́ Ọlọ́run tí ìjẹ́ kọ́pọ̀lọpọ̀ délẹ̀ ìlérí pọ̀. Ẹ jẹ́ kúrò lórí tiẹ̀. Ẹ jẹ́ ká lọ sí sórí ti Élì. Àwọn ìran wọn ló ti wà ní ipò àlùfáà látayé Mósè. Élì ò ní ẹ̀ṣẹ̀ kankan bó ti wù kó rí.
Élì kò ní ẹ̀ṣẹ̀, ó ń ṣiṣẹ́ Ọlọ́run bó ṣe yẹ kó ṣe, ó ń ṣe gbogbo ẹ̀ bó ti yẹ kó ṣe, ó ń ṣe gbogbo ẹ̀ létò bó ti yẹ kó ṣe. Kódà nínú gbogbo bí wàhálà yẹn ṣe le tó, tẹ́ pé Ọlọ́run ti ń bá sọ tọ́lọ́run ò bá sọ̀rọ̀ mọ́, òun ló sì train Samuel bí wọ́n ti ń gbọ́ látọ̀dọ̀ Ọlọ́run. Samuel doesn't know how to hear from the Lord. Ìwà tó ń gbóhùn Ọlọ́run rò pé Élì ló gbó sáré lọ, dádì ẹ pè mí, ó ní lọ sùn mi mọ̀ pé ẹ̀ nígbò tún dé lẹ́ẹ̀kejì, àwọn ní dádì alẹ́ pè mí sẹ́ẹ̀ mo tún wà, ó ní lọ sùn. Nígbò tún dé lẹ́ẹ̀kẹta, ìpè yẹn dún, ó ní no, I know this voice, I've been hearing it for long. Bọ́ bá tún wá wí bẹ́ẹ̀, tí pè yẹn bá tún dákú ẹ̀, máa wí pé torí àwọn symptom tí mo rí, Olúwa ní sọ̀rọ̀, máa sọ wípé máa wí Olúwa nítorí ìránṣẹ́ rẹ̀ ń gbọ́. Ó sì wí bẹ́ẹ̀. Ìgbà tí Samuel wá gbọ́ tó tún pè lẹ́lẹ́kẹta, Samuel ó ní máa wí Olúwa. Élì ló kọ́ Samuel bí ẹ ti ń gbọ́ látọ̀dọ̀ Ọlọ́run. Máa wí Olúwa nítorí pé ìránṣẹ́ rẹ̀ ń gbọ́. Ìbẹ̀lẹ̀ Ọlọ́run wá mẹ́nu lé ọ̀rọ̀. Ọlọ́run wá sọ pé wo èmi ò ṣe nǹkan ní Ísírẹ́lì tí ó mú gbogbo etí tí ó bá gbọ́ hó. Etí tó bá gbọ́ yóò ṣe kíni, yóò hó. Élì ń ṣiṣẹ́ Ọlọ́run dáadáa, ṣùgbọ́n ogun tó gbòjì kan tí ò fẹ́ kí Élì kó mórí dé ilẹ̀ ìlérí, tí ò fẹ́ kó mórí dé ilẹ̀ ìlérí, ó manipulate àwọn ọmọ tó yí ká. Àwọn yẹn wá ṣe ìtòwù wọn, ṣùgbọ́n kò gbé action tó yẹ kó gbé. Kò gbé action tó yẹ kó gbé. Ó wá bẹ̀rẹ̀ sí ní pẹ́pẹ́ wọn. Àti ṣe ń gbọ́. If he has taken a decisive action, ẹsẹ̀kẹsẹ̀ kó yọ wọ́n kúrò ńbẹ̀ ni. Ẹsẹ̀kẹsẹ̀ kó yọ wọ́n kúrò ńbẹ̀ ni. Ọlọ́run ò ti jú èèyàn kankan, kì í torí pé òun ti jú èèyàn kankan kó dé standard rẹ̀ kù, kò ní dínkù. Ó sì mú Ọlọ́run kìlọ̀ fún ẹgbà tí ó tún dáhùn Olúwa ní yóò ṣe tó bá wù ọmọ wọn kéré. Ẹlòmíì á rò pé òun mọ bó ṣe lè rúbọ àdúrà, òun mọ bó ṣe lè bẹ̀bẹ̀. God will not, because of you, bring himself low to any useless standard. Tá bá wo Christendom lọ lónìí, àwọn nǹkan tó fà á nìyẹn tí standard ó ti rí bákan. Kò sí ẹ̀ṣẹ̀ tí Daniel tí Élì ṣẹ̀, ṣùgbọ́n àwọn ọmọ ìyẹn kó bá ìrìn àjò yìí. Àwọn ni kó bá. Àwọn ẹgbẹ́ kan ló sì máa manipulate àwọn ọmọ yẹn tó kó bá ìrìn àjò àwọn ọmọ yẹn. Tó bá ti díù pẹ̀lú wọn, ó ṣeé ṣe káwọn ọmọ yẹn gan ti ronú pìwàdà, kán ti mọ̀ pé táwọn ń ṣe ò dáa. Uncle mi kan ló wà ní inú ìjọ kan sometimes. Wọ́n bẹ̀rẹ̀ sí ní lead àwọn group kan nínú ìjọ yẹn. Ọ̀kan lára àwọn ọmọ alàgbà nínú ìjọ yẹn, ó ṣàṣemọ́ṣe, ó ṣàgbèrè. Ní group tó wà, ó sì fún ní suspension. Nígbà ó fún suspension, kíákíá wọ́n dẹ̀ ṣe ìpàdé àwọn alàgbà wípé láàrin ọ̀sẹ̀ méjì you will not be able to participate in this. Torí inú ìjọ tó ń wà, wọn ò fà àwọn ń gba àǹkàndó ẹ̀ṣẹ̀. Lẹ́sẹ̀kẹsẹ̀ àwọn àgbà sì pé uncle mi tí mò ń wí, wọ́n sọ́mọ wọn lẹ́sẹ̀kẹsẹ̀. What is your saying in this church? Kí ni tí orí lọ́bẹ̀ tó fi wá ru ọwọ́? Àṣẹ wo lo ní láti discipline anybody? Ìwọ́n discipline ọmọ alàgbà. Kí ló ṣe téèyàn kan ò ṣe rí? Kí ló ṣe téèyàn kan ò ṣe rí? Kọ̀sẹ́ tí ò ṣe wé rí. Wọ́n ṣe kí ni? Kàkà kí wọ́n discipline tó yẹ kán discipline. Ẹni tí ó discipline náà lókè tó ọ́ dàbẹ́ pé ó fi sẹ́ ilẹ̀ o. Ọyọ̀wọ́ rẹ̀ kò láwo. Nítorí ṣẹlẹ̀ náà àwọn ìjọ lẹ́ni nìyẹn. Impunities. Ẹ jẹ́ ká sọ fún Ọlọ́run, tá a lẹ́ni tó fẹ́ da ìrìn àjò iṣẹ́ ìránṣẹ́ mọ́ mi lọ́wọ́. Olúwa máa jọ wọ́n sọnù pẹ̀lú ọwọ́ iná.
máa èyí tó bá kọ̀ tí ò fẹ́ ronú pìwàdà, Olúwa, torí pé it will be, ó máa jẹ́ nǹkan tó le nígbà tí Ọlọ́run bá take over, tọ́lọ́run fúnra rẹ̀ bá take over pé òun fẹ́ gbé ìgbésẹ̀. Nígbà tí Ọlọ́run gbé ìgbésẹ̀ lórí Élì, tó gbé ìgbésẹ̀ lórí Ófínì àti Fíníásì, etí tó gbọ́ hó. Ogun tó ń ja ìránṣẹ́ Ọlọ́run pọ̀. Ọ̀pọ̀lọpọ̀ ìgbà ìránṣẹ́ Ọlọ́run náà ní ìṣòro tiẹ̀. Àwọn èèyàn wá lọ́tùn wá lósì. Bẹ́ẹ̀ ló náà sì ń la ogun tó gbòjì kan. Ó ń là kọjá. Yóò fi tara ẹlẹ́ àtúgbọ́ta àwọn ènìyàn. Àtúgbàdúrà fáwọn ènìyàn. Ìdí ẹ̀ nìyẹn ojúṣe ìwọ ọmọ ìjọ. Ní ìgbà tí o bá ṣàkíyèsí nǹkan kan tó yege sí olùṣọ́ àgùntàn rẹ, máa gbàdúrà fún un. Ètò fi máa rojọ́ rẹ̀ kiri. Ètò máa fẹnu gúnlẹ̀. Ní tó ń jẹ́ kógun ó gbòjì kan fún ìránṣẹ́ Ọlọ́run nìyẹn. Ìtí máa jẹ́ kógun ó gbòjì kan nìyẹn. Gbàdúrà fún k'Ọlọ́run yọ́nú sí. Gbàdúrà fún k'Ọlọ́run ṣí lójú. Gbàdúrà fún k'Ọlọ́run fún lórí ọ̀fẹ́. Gbàdúrà fún k'Ọlọ́run rò ní agbára sí. Gbàdúrà fún ìtẹ̀síwájú. Ohun tẹ́lòmí ó ṣe, àwọn tinú ayé ni wọ́n ṣe tí wọ́n mú jẹ, ìránṣẹ́ Ọlọ́run bá ṣe kò yí sí o. A wá béèrè fún àánú. Àánú tí ń fi borí ogun tó gbòjì kan, Olúwa fi fún mi. Àánú tí màá fi borí ogun tó gbòjì kan yìí, Olúwa fi fún mi. Ibi tá a parí ẹ̀ sí lọ́sàn-án inú. Èyí jẹ́ apá kejì ogun tó gbòjì kan. Olúwa o, àánú àti orí ọ̀fẹ́ tí màá fi borí ogun tó gbòjì kan ní ìrìn àjò mi, Olúwa fi fún mi. Agbára tí wọ́n fi tẹrí ogun tó gbòjì kan, tí wọ́n fi tẹrí ẹ̀ bá, Ẹ̀mí Mímọ́ fi fún mi lónìí. Jẹ́ káàánú fọ̀n fún mi. Jẹ́ káàánú dìde torí ọ̀rọ̀ mi. Olúwa má ṣe bá mi wí nínú ìbínú rẹ̀. Olúwa dìde nínú agbára jà fún mi. Gbogbo àwọn tí èṣù ti plant yí mi ká tó mú kó dùn ó gbóná fún mi, Olúwa bá mi yọwọ́ wọn kúrò láwo. Yọwọ́ wọn kúrò láwo. Yọwọ́ wọn kúrò láwo. Gbogbo àwọn èèyàn bíi Dátánì, àwọn bíi Kórà, àwọn bíi Ábírà tí wọ́n fẹ́ dá ìrìn àjò iṣẹ́ ìránṣẹ́ rú mọ́ mi lọ́wọ́, Olúwa ò jẹ́ kílẹ̀ ò gbé wọn bẹ̀ bí ilẹ̀ ṣe gbé Ábírà mi, bó ṣe gbé Kórà mi, bó ṣe gbé Dátánì mi. Olúwa dìde nínú agbára. Ẹ̀mí Mímọ́ ràn mí lọ́wọ́. Má jẹ́ pàdánù adé ògo mi. Má jẹ́ Èlíjà náà dé ìkóríta kan. Ẹ mọ̀ Èlíjà, ẹni tó ti sọ pé kí iná sọ̀kalẹ̀ kójú àwọn 50 ipa. Bàtálíọ̀n mi tún wọ́n ní Olúwa jẹ́ kí iná sọ̀kalẹ̀ ni. Obìnrin lọ́wọ́ àhalẹ̀ mọ́. Ó wá lọ dúró sí abẹ́ igi júnípérì. Lọ́wọ́ à ń pariwo Olúwa òun fẹ́ kú. Ó ń gbàdúrà suicide. Ọlọ́run ó wá mú ẹ̀mí òun kúrò láyé lákòókò yìí. Ọlọ́run dìde. Ọlọ́run mà tóbi o. Àánú kan ló lọ bá pàdé níbẹ̀ lábẹ́ igi júnípérì níbi tó ṣubú sí. Ní ìkóríta tí Èlíjà ṣubú sí. Áńgẹ́lì kan sì débẹ̀. Wọ́n nígbà tí áńgẹ́lì yẹn dé, ọkàn tọ̀. Nǹkan tó kọ́kọ́ ṣe ni wípé ọkọ̀ fọwọ́ tọ̀. Ó ní Èlíjà dìde jẹun. Ọlọ́run mọ nǹkan tó nílò lákòókò yẹn. Olúwa tí mo nílò ní ìkóríta tí mo ṣubú sí, Olúwa rán sí mi. Àánú tí mo nílò ní ìkóríta tí mo ṣubú sí, Olúwa rán sí mi. Áńgẹ́lì yẹn gbóúnjẹ wá láàárọ̀, bó bá tún di alẹ́. Áńgẹ́lì yẹn sọ mẹ́sẹ̀jì kan. Kò sọ mẹ́sẹ̀jì kankan fojú pé nígbà tó dọ̀wọ́ alẹ́, á tún gbóúnjẹ wá. Á ní Èlíjà dìde jẹun. Á tún fún un lómi. Á mú. Nígbà bá mú. Á ní onílòkun nítorí pé ìrìn àjò tó fẹ́ rìn yìí, ìrìn àjò tó ní agbára ni. Ìrìn àjò tó ní agbára ni. A sì gbọ́dọ̀ ràn ọ́ lọ́wọ́ láti ọ̀run wá. Ẹ jẹ́ á sọ fún Ọlọ́run. Olúwa jẹ́ kí ìrànwọ́ dìde fún mi láti ọ̀run. Jẹ́ kí ìrànwọ́ dìde fún mi láti ọ̀run. Ogun ọ̀run, ẹ dìde fún ìrànwọ́. Ogun ọ̀run, ẹ dìde fún ìrànwọ́. Ipá mi ò tó, agbára mi ò ká. Ogun ọ̀run, ẹ dìde fún ìrànwọ́. Ogun ọ̀run, ẹ dìde fún ìrànwọ́. Ogun ọ̀run, ẹ dìde fún ìrànwọ́. Ipá mi ò tó, agbára mi ò ká. Ogun ọ̀run, ẹ dìde. Ó sọ fún Ọlọ́run, agbára mi ò ká. Dìde ràn mí lọ́wọ́ láti ọ̀run wá. Ẹ̀mí má ràn mí lọ́wọ́ láti ọ̀run wá. Má jẹ́ ṣòfò pẹ̀lú ayé. Má jẹ́ pàdánù adé ògo mi. Olúwa má jẹ́ sọ ìpè inú. Olúwa ṣàánú fún mi, iṣẹ́ ìránṣẹ́ má jẹ́ ó dàrú mọ́ mi lọ́wọ́. Ìrìn àjò ayé mi má jẹ́ ó dàrú mọ́ mi lọ́wọ́. Àwọn èèyàn bí ẹranko, àwọn èèyàn bí àmọ̀tẹ́kùn tó yí mi ká. Olúwa fà wọ́n ya pẹ́rẹpẹ̀rẹ. Kìnìún Júdà dìde nínú agbára jà fún mi. Olúwa jà fún mi.
ẹ̀mí mímọ́ jà fún mi, ràn mí lọ́wọ́, jẹ́ kí n borí. Olúwa ṣàánú fún mi, Olúwa jẹ́ kí n borí láti ọ̀dọ̀ rẹ wá. Gbọ́ Ọlọ́run àánú, Jésù Olúwa wa, àmín. A ó tẹ̀síwájú ní ọjọ́ mẹ́jọ pẹ̀lú ògo Ọlọ́run lórí ètò yìí. A sì wà lórí ogun tó gbòjì kan. Ibi tá à ń lọ ìrìn àjò yẹn gùn, torí pé o gbọ́dọ̀ borí ogun tó gbòjì kan yẹn. O gbọ́dọ̀ borí. Àṣẹ tó fi borí, ó rí gbà láti ọ̀run wá láti bá ṣe ètò yìí. Lórúkọ Jésù, ọ̀nà máa ṣí fún ọ, ọ̀nà máa ṣí fún ọ, ọ̀nà máa là fún ọ. O máa gbégbá ọpẹ́ léyìí tó kù kọ́ ní ìkó parí. Ilẹ̀kùn ayọ̀ tó nǹkan yẹn ó máa ṣí. Ó máa ṣí. Gbogbo alágbára tó dè mọ́lẹ̀ tán ní òní sí, ẹ̀mí mímọ́ ṣe wọn, yóò fi wọ́n ṣètùtù ogun. Olúwa ó fi wọ́n ṣètùtù ogun. Gbogbo alágbára tán wà nínú ìrìn àjò ayé wa tán ní ilẹ̀kùn àṣeyọrí wa ò ní sí, Olúwa ó fi wọ́n ṣètùtù ní ìkórìtà tá a wà yìí. Ẹ̀mí mímọ́ fi wọ́n ṣètùtù ogun yẹn lórúkọ ti Jésù Kristi. Níṣẹ́ ni ká fi ọkàn wa balẹ̀, ká ní ìgbàgbọ́ nínú Kristi. Àwọn ogun tá à ń sọ ẹ̀yà àsọ láti dẹ́rù bà wá, ò ní láti bẹ̀rù. Bẹ́ẹ̀ni sọ wípé a ò fún wa ní ẹ̀mí ẹ̀rù, ṣùgbọ́n ẹ̀mí agbára tó ń wípé á bà bàbá, ẹ̀mí agbára, ẹ̀mí mímọ́ tó bá ti ń gbénú ẹ. Ṣùgbọ́n kí àṣírí máa tú, ká má gbọ̀gẹ̀jì, ká má kàn sọ̀rọ̀, ká má dẹ̀ra nílẹ̀. Kíní kan ẹlòmíì pásítọ̀ ẹ̀ ló máa ṣe gbogbo nǹkan fún, wòlíì ẹ̀ ló máa ṣe gbogbo nǹkan fún. Ọkàn sẹ́rẹ̀ gbẹ̀, ogun wa gbá ọ sọ́tún gbá ọ sósì. Jí lójú oorun, má sùn mọ́. Ta jí kò lójú oorun, kò dìde àti kò gbé. Bẹ́ẹ̀ni ní sọ wípé ẹ máa dúró gangan nínú àdúrà. Àwọn bàbá wa gan náà máa ń sọ àsámọ kan, wọ́n ní òró gangan lodó máa yanjú ọ̀rọ̀ tiẹ̀ lọ́jọ́kọ́jọ́. Òró gangan lodó yanjú ọ̀rọ̀ tiẹ̀. Ìwọ náà dìde gangan nínú àdúrà, kọ́rọ̀ ayé ẹ kó yanjú. Ẹ̀mí mímọ́ dá tèmi yanjú, ẹ̀mí mímọ́ dá tèmi yanjú. Láàárín ogunlọ́gọ̀ ènìyàn tí ń porúkọ rẹ, ẹ̀mí mímọ́ dá tèmi yanjú, ẹ̀mí mímọ́ dá tèmi yanjú, ẹ̀mí mímọ́ dá tèmi yanjú. Láàárín ogunlọ́gọ̀ ènìyàn tí ń porúkọ rẹ o, ẹ̀mí mímọ́ dá tèmi yanjú. Fọwọ́ àṣẹ ńlá gbàdúrà mi gòkè lọ. Ó fọwọ́ àṣẹ ńlá gbàdúrà mi gòkè, fọwọ́ àṣẹ ńlá gbàdúrà mi gòkè lọ. Kí ló ń ṣẹlẹ̀ lóde ọ̀run o? Àrá ń sán, Olúwa mi dé. Kí ló ń ṣẹlẹ̀ ní yàrá òkè? Àrá ń sán, Olúwa mi dé. Olúwa fi ọwọ́ àṣẹ ńlá á fi gbé àdúrà èmi àti ẹ wọnú ààfin ọ̀run lọ. Wàá rí èsì àdúrà tó gbà ní ọ̀sán yìí. Wàá jẹ́rìí sí agbára Ọlọ́run. Ọ̀nà ṣí fún ọ. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ wà ní orí ìlà yìí, èyí tẹ́ ń la ogun kan tó gbòjì kan kọjá, ọ̀rọ̀ jáde ní wákàtí ọ̀wẹ́ pẹ̀lú àṣẹ láti ọ̀dọ̀ Olódùmarè. Agbára Ọlọ́run kọjá ọgbà kúrò lọ́wọ́ ogun yẹn. Alágbára tí ní ayé rẹ lára, mo pa á láṣẹ kó fi ayé sílẹ̀ fún ọ. Gbogbo ọwọ́ tí ní ayé rẹ lára, mo pa á láṣẹ ọwọ́ náà kó gbẹ dànù. Ojú ibi tó mọ́ nítò ẹ tó ń jẹ́ kó gun ọ máa le fún ọ, ojú náà kó fọ́ dànù. Kọ́ra àánú gbà, kó orí tiẹ̀ ṣe. Jésù Kristi Olúwa wa, àmín. Lọ́la ni o ìpàdé ìsọjí tá a ti ń kéde rẹ̀ ní ọ̀la ọjọ́ on the 18 ní aago 6 ìrọ̀lẹ́ òní ìsọjí bẹ̀rẹ̀ nínú ìjọ The Redeemed Christian Church of God, Fountain of Power, Orísun Agbára, English Rock Yorùbá Parish tọ́kalẹ̀ sí number 11965 number 11965 Bisonet Street, Suite 106E, Houston, Texas 77099. Ibẹ̀ la kalẹ̀ sí. Tẹ́ bá ti ń bọ̀, bọ́jẹ́ ọ̀nà Bethlehem lẹ bá wọlé, bẹ́ bá ti kọjá ibi iná kákùn yẹn, ẹ kàn ra yà sí apá left, ẹ wọlé nìyẹn. Bá dẹ̀ jẹ́ pọ́nà highway 6 lẹ ti ń bá bọ̀, bẹ́ bá ti ń bọ̀, ẹ bá ti kẹ́ tó dé ibi, ẹ máa wo ibi iná kákùn yẹn lọ́kàn, ẹ wo bí Royal Party Hall yẹn, ẹ kàn ra yà wọlé kẹ́ wọnú àwọn gbọ̀ngàn ńlá yẹn, ẹ ti rí kíní wa lára, ẹ ti rí bá gba àwọn sanbọ́ọ̀dù wa lára church wa gangan, The Redeemed Christian Church of God, Fountain of Power, Orísun Agbára, English Rock Yorùbá Parish tọ́kalẹ̀ sí number 11965 Bisonet Street, Suite 106, Houston, Texas 77099. Ibi tá a kalẹ̀ sí nìyẹn. Olúwa bá ọ pàdé àárọ̀ Saturday, yóò gbàǹkọ̀gbì. Kí ni àkòrí? Òun náà ni wípé my son shall rise again. Ìràwọ̀ ògo mi yóò sì tún tàn, oòrùn ògo mi sì máa tàn. Ó di dandan lórúkọ Jésù. Ògo rẹ ò ní wọ̀kùn, ìràwọ̀ àwọn ọmọ rẹ ò ní wọ̀kùn. Olúwa máa gbé ọ dìde lẹ́yìn tó kù kọ́dún ìkọ́ parí. Ó máa jẹ́rìí,
ó máa jẹ́rìí sí agbára ọlọ́run. Ikọ̀ àti ìránṣẹ́ ọlọ́run tí ọlọ́run fẹ́ lò bàbá wa láti orílẹ̀-èdè Nàìjíríà ni Pastor Julius Káyọ̀dé Arẹ́gbẹ́ṣọlá, pastor in charge of Province 41 tí wọ́n wà ní ìlú Ìkòròdú. Ọlọ́run ń lo bàbá yìí gidi gan ní gbogbo agbègbè north lọ́lọ́run ti lò wọ́n. Ọlọ́run tó wá fi wọ́n kẹwàá ní ìlú Ìkòròdú. Àwọn ìsọjí kan wà tí wọ́n máa ń ṣe ní Ìkòròdú tí Ọlọ́run sì ń ṣe iṣẹ́ ìyanu tí Olúwa nawó agbára jáde. Bákan náà làwa náà ní àǹfààní láti ní wọn láàrin wa. Ara àwọn bàbá tí Ọlọ́run ń lò tí wọ́n ń kó wa jẹ nínú iṣẹ́ ìránṣẹ́ nìyẹn. Wá gbọ́ ní tí Ọlọ́run fẹ́ ṣe, wá wo tí Ọlọ́run fẹ́ ṣe, wá wo dábìrà tí Ọlọ́run fẹ́ dábìrà. Olúwa yóò sì lò wọ́n fún ọ. Olúwa yóò ṣe kíni? Olúwa yóò lò wọ́n fún ọ. Ayé rẹ yóò sì di òmìnira. Ayé rẹ yóò gba ìtúsílẹ̀. Ayé rẹ yóò gba ìdáǹdè. Yóò dára fún ọ o. Wàá rí tiẹ̀ ṣe. Wàá rí tiẹ̀ ṣe. Gbogbo ẹ̀yin tí ẹ wà ní orílẹ̀-èdè Nàìjíríà ẹ láǹfààní láti máa lọ sí Holy Ghost service wa ní every first Friday of the month ní Redemption Camp. Every first Friday of the month gbogbo ẹ̀yin tí ẹ wà lórílẹ̀-èdè Nàìjíríà ni o, ẹ máa lọ sí Holy Ghost service wa. Ọlọ́run ṣiṣẹ́ ìyanu ní ìjọ yẹn o. Ọlọ́run ṣiṣẹ́ ìyanu ní Redemption Camp o. Àgbà Ọlọ́run sì wà síbẹ̀. Ó ń dábìrà. Ṣùgbọ́n ẹ̀yin tí ẹ wà ní gbogbo agbègbè Houston, Texas, ẹ sá béèrè fún the Redeemed Christian Church of God, Fountain of Power, orísun agbára, English Rock Yorùbá Parish. Ìjọ Ọlọ́run tó ń sọ lédè, ìjọ Redeemed Christian Church of God tó ń gbàdúrà lédè Yorùbá, tá a tún ṣàdọ́ndà lédè ní èdè èbó. Gbogbo ẹ̀ pápátá ẹ wá bá Kristi pàdé ńbẹ̀. Òyìnbó ń darapọ̀ mọ́ wa o. Má pè bóyá kìíní òyìnbó wọ́n ń darapọ̀ mọ́ wa. Àwọn tí èso orílẹ̀-èdè Nàìjíríà wọ́n ń darapọ̀ mọ́ wa. Òun torí pé ogun ń sẹ́ fún wọn ni. Nígbà tó bá rí ọwọ́ Ọlọ́run, ẹ̀mí mímọ́ ló jèrè ọkàn, kì í ṣe èèyàn. Ẹ̀mí mímọ́ ni àkànkó tíọ́rì tí ò nítumọ̀ àkànkó kalẹ̀. Báyìí ni àti ńlá ńlẹ̀ fún Ọlọ́run. Má là fún Ọlọ́run. Jẹ́ kí Ọlọ́run fààyè fún, jẹ́ kó dábìrà tó fẹ́ dábìrà nínú ayé ẹ̀. Á sì jẹ́wọ́ agbára rẹ̀. Gbogbo ẹ̀yin tẹ́ fẹ́ pè mí lórí aago, ẹ láǹfààní àti pè mí lórí +1 281 857 3658. Lẹ́ẹ̀kan sí +1 281 857 3658. Yóò dára fún ọ. Wàá rí tiẹ̀ ṣe. Jésù nìkan lolùgbàlà tó lè gbànilà. Jésù nìkan lolùgbàlà tó lè gbànilà. Jésù nìkan lolùgbàlà tó lè gbànilà. Ọba wa ni ó fìyìn fún o. Ọlọ́run mi, ìyanu ìyádò, akakatirika, akakatirika, onígbẹ̀dú ògo, alùdẹ̀mùdẹ̀mù, wòmí, olórí aríran, mojíjó ọlárẹ, jìgùn, aláìnípẹ̀kun, àrágbìrìgìdì, tí ń bẹ lóde ọ̀run, alùgbàgbàgbà, abalẹ̀ hamilẹ̀, amòkè, agbára ẹ̀lópin, ògbòmùgbòmùgbòmù, òbìrìkìtì ayé, òbìrìkìtì ọ̀run, òun nìkan ni, aláyé alọ̀run, òun nìkan ni, alọ̀run gbàṣẹ, ọba tí ń gbani ni, ọba tí ń lani ni, ọba tí ń rí ni ni, ọba tí ń sọ́ni ni, ọba tí ń kọ́ni ni, ọba tí ń yé ni ni, aláàfin ọ̀run, ààrẹ ọ̀run àgbà. Shall we share the grace together in fellowship? The grace of the Lord Jesus Christ, the love of God, and the fellowship of the Holy Spirit be with us now and forevermore. Amen. Surely goodness and mercy shall follow us all the days of our lives, and we shall dwell in the house of the Lord forever and ever. Amen. Ẹ já sọ síra wa lédè Yorùbá. Ní tòótọ́, ire àti àánú yóò máa tọ̀ mí lẹ́yìn lé ọjọ́ ayé mi gbogbo. Èmi ó sì máa gbélé Olúwa láéláé. Àmín. Jésù bùkún fún ọ o. Yóò dára fún ọ o. A tún pàdé lọ́sẹ̀ tí ń bọ̀ pẹ̀lú ògo Ọlọ́run.